bàbá àlà bàbá olóríire bàbá wa. Ṣéhù Muyideen mi àlà ọmọ ọlọ́fà mi mọ̀ rọra. Ọmọ lálọ́ mi àlà ìyẹ̀rú ọ̀kẹ́ mọ̀ rọra. Ìyẹ̀rú ọ̀kẹ́ àlà kàrí bàbá pẹ́ yá mi. Àlà kò ní járí mọ́ àlà kò ní já sọ mọ́ mi. Lọ́la wọn mọ̀ mi àlà lọ́la Rasulu láyò yìí. Láìláìlọ́lá láìláìlọ́lá ọba ńlá. Alhamdulillah. Ẹ bá mi sọ pé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ẹ jọ̀ọ́ ìjókòó tí aláṣẹ àti olùdarí Islam ní gbogbo ilẹ̀ bọ̀lọ́ pátápátá èyí ni bàbá wa àgbà olóríire nì tí Ọlọ́run ní kí oríire wọn kó ká gbogbo orí ilẹ̀ ayé bàbá wa ìmáàmù àgbà tilẹ̀ bọ̀lọ́ ọ gbọ́dọ̀ sọ páwẹ̀ tó di márùn lónìí yìí ni wọ́n ń gbọ́ ọba yìí olóòjọ́ yanu wí. gbà tó ṣe pé nìkan ní ń soríire lónìí tí gbogbo àwọn olóríire náà wá pé tì í kóríire náà lè bá tóbi lọ́ọ̀dẹ̀ tiẹ̀ náà pariwo ṣéwù kó jákè dáadáa. bàbá wa ìmáàmù àgbà tilẹ̀ bọ̀lọ́ tí wọ́n jẹ́ aláṣẹ àtolùdarí Islam ní gbogbo ilẹ̀ bọ̀lọ́ bàbá Ọlọ́run járí yín pẹ́ ọlọ́mọdé bàbá ó mà padà sí ibú láíláí ẹ dákun ẹ̀ sàmí ni ọ̀sá mọ̀ pé bàbá tá à ń ṣàdúrà fún tóbi bẹ́ẹ̀mi tí n tiẹ̀ ń ṣàdúrà fún wọn bọ́ bá wò ó pé mi ò tó ọ ọ̀sá mọ̀ pé bàbá wa ìmáàmù àgbà nínú títóbi Ọlọ́run lọ́lọ́run ti bu ní ńlá fún wọn bàbá ìmáàmù àgbà Ọlọ́run ní jẹ́ kú láíláí Ọlọ́run ò ní fara níyín Ọlọ́run ò ní jẹ́ máa padà sí ibú lèyí láfikàn là á ṣe ní àná níjókòó tí bàbá ìmáàmù àgbà kó wa lọ bá a ti bẹ̀rẹ̀ ìjókòó náà ni Ọlọ́run ló ń fẹ́ sọlá bàbá wa ní àwọn bàbá ńlá àtàwọn àwọn máa bẹ lọ́hùn yìí kẹ́ni àwọn èyí bẹ lọ́hùn kó kákẹ́ rẹ̀ kú o bàbá wa ń bẹ nínú òjò lánàá bójú ṣe rọ̀ tó bàbá wa ìmáàmù àgbà sì ń jí sí Ọlọ́run lọ ẹ dákun ẹ bá ń pariwo ṣéwù àlàáfíà ni bàbá Ọlọ́run má jẹ́ ṣàárẹ̀ láéláé bá àárẹ̀ kan bá tún kù tí ń bọ̀ ẹni tó bá ní ẹ mọ̀gbélé ayé ni kọ́ ló bá fàárẹ̀ sí i èmi a máa ṣàdúrà kan fáwọn ọ̀tá mo lẹ́ni tí máa ń rokú sí a òun ni kó fojú sunkún ara rẹ̀ tó rójú wagun ráàyè àti sunkún ẹ̀ òun náà ni ó kábàámọ̀ ara rẹ̀ lèyí láfikàn fún bàbá ìmáàmù àgbà Ọlọ́run má jẹ́ bàbá ó ra burú láíláí bisimilahi rahman rahim li ilafi quraish ilafihim rihlata shita'i wa sayf falyabudu rabba hadha albayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. ní àpapọ̀ bàbá wa àgbà bàbá wa alhaj Said Ọbalówù mujadidu din fún gbogbo ilẹ̀ Ìbọ̀lọ́ ìjókòó tòní tí Nuru Zaman ó bàbá ìmáàmù àgbà tí gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n ń bẹ ń bẹ bàbá olójòkú àti gbogbo ẹ̀yin orí adé mo fi jókòó bàbá ìmáàmù àgbà mo fi kí yín Ọlọ́run ní jẹ́ máa padà sí ibú mo wá kí gbogbo àwọn ìkàn àtàwọn ẹni ńláńlá lórí ìjókòó iná àtẹ̀yìnà kan Alhaji wa Said Ọbalówù mujadidu din bàbá ìmáàmù àgbà ní ẹwé láwà ní ẹ fi kọ́rùn ní ó dáa bá náà ṣùgbọ́n kálukí ń bà Ọlọ́run o mọ́sà wọlá iye orí tó pé sáàrin látara àdùnnú tẹ̀ ń fún ara ayé gbogbo tí Ọlọ́run ṣe fún yín tí ń jẹ́ dùnnú fún yín Ọlọ́run ní sọ dìbànújẹ́ ìwọ tí wọn náà ní nǹkan ńlá ńlẹ́ bá ń ṣe ámínà dáadáa ẹja kéyìn náà àtẹ̀yìn náà kan látòrí ọ̀gá mi àfàwà ìmáàmù wa Shamsuddin Ọbalẹ́kéwú bàbá wa Allahu Latif Fadilatu Sheikh Abdulrahman
àti gbogbo ẹ̀yin ọ̀gá mi pátá tó fi dọ́dọ̀ dókítọ̀ àti gbogbo ẹ̀yin àfáà wa bàbá Sheikh Imam Abdulmajid kárí gbogbo ẹ̀yin àfáà ọlọ́mọsàjárí yín pẹ́ ẹja ké iná àtẹ̀yìn kan fún ìjókòó yìí nínú ọlọ́run bá ti bẹ̀rẹ̀ yìí tó bá di lọ́dún tí ń bọ̀ mọ́jà ṣe lẹ́yìn wa. bisimilahi rahman rahim inna àtẹ̀yìn kalikawthar fasalli li rabbika wanahar inna shani aka wal abtar bisimilah. alhamdulilah ọlọmọsàbà lọrẹ mi ní báyìí ẹ rí i pé kó tó di àsìkò àwẹ̀ bàbá ń tan Islam kiri ni àwẹ̀ tún wá dé lẹ́ni wọ́n wà nílé bàbá wa kábíyèsí nílé wọ́n ṣe wá sí lálẹ́ ìwọ̀n tún ṣe níbi ìwọ̀n tún ṣe káàkiri bàbá kò ní rẹ̀yìn láéláé ní báyìí ẹ jẹ́ àfi gbogbo ètò tó kù ká fi kalẹ̀ náà ká sì dá bàbá lóhùn kí bàbá ó ṣe wá sí fún akára ó tulé kó tu oko ní orúkọ bàbá wa kábíyèsí ọlọ́fà àti ilẹ̀ ọ̀fà ẹ bá mi ṣe kábíyèsí o ọba Dr. Miftahudeen òkìkí ọlá olóyèdè gbàdàmọ́sí gbọ́láhàn gbadégẹ̀sí gbadébọ̀ èsù wọ̀nyí tẹ́lẹ̀ kejì ẹ̀ tún bá mi ṣe kábíyèsí tí a fi ń kí àwọn lọ́balọ́ba níjòkó mò ń gbé igi ọ̀gẹ̀dẹ̀ yìí fún bàbá wa imam pẹ̀lú wáàsí tó jinlẹ̀ tí gbogbo wa ṣe tán àti tẹ́tí gbọ́ tí ó sì mú wa wọ ibi tí wọ́n ń pè ní aljannatu firdaus marhaba bikum. يا من أتى ذنبا وقار فذلة ويا من يرتجي الحسنى من الله والقربى تعاهد صلاة الله في كل ساعة على خير مبعوث وأكرم من نبى ويكفيك هما أي هم تخاف ويكفيك ذنبا جئت أعظم به ذنبا ومن لم يكن يفعل فإن دعاءه يجري قبل أن يرقى إلى ربي حجبا أود نبي الله طه محمدا رجائي يوم البعث صحبة أحمد وفي هذه الدنيا إليه مقاصدي وغاية قلبي في وداد محمد جلوسي قيامي أو منامي بالليلة على حب طه كلها لمحمد صلى الله عليه وسلم كلامي وشأني حركتي ثم لقلقي سروري وحزني في اشتياق محمد فوز من صلى عليك من الورى ẹ bá wa gba àwọn àlejò láàyè. salatan ya ummul kásá. kauna minka sanaha. bó lọ wí. huwa sayyidu saadati akramu mun'imin. ẹ jọ̀ọ́. huwa sayyidu saadati akramu mun'imin. bàbá wa nílé bàbá. nílé bàbá. ẹ bá ń sún díẹ̀. ẹ sún díẹ̀. Abuja ẹ sún díẹ̀. ẹ̀yin náà ẹ sún díẹ̀. pa fún ìyá bọ́sàárín tiẹ̀. bọ́sàárín. gbé àga rẹ̀ sẹ́ẹ̀bínú bàbá. sẹ́ẹ̀bínú. bàbá láti wọn ò gbọ́dọ̀ dúró ń bẹ̀rù. bẹ́ẹ̀ni. ìran bá ń la wọn front line ẹ máa dúró sí. bẹ́ẹ̀ni. ẹ ti àga bàbá ẹ jòkó tí ẹ sá jòkó ẹ sá jẹ mọ ṣàgbo fi tẹ́bù rẹ̀ kó ń bẹ̀ yẹn.
ṣe rí tí n bá ń ṣe wáàsí mo coordinate mo officiate mo moderate. bẹ́ẹ̀ni mẹ́tẹ̀ẹ̀ta bàbá ó máa ṣe pọ̀. ẹ jẹ́ kí n mójútó fúnra mi. bẹ́ẹ̀ni. bàbá láti ń wọ́ ẹ wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ ọba lówù níbẹ̀ ohun tí ó tẹ ọba lówù gan lọ́rùn jù náà. bẹ́ẹ̀ni. huwa sayyidu sadati akramu mun'imin. ẹjọ́ yẹn létò olóde ti gbòde ẹjẹ́ ìyẹnjú ẹ̀. bẹ́ẹ̀ni. bí n ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí olóde ti gbòde bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí ìyẹnjú ẹ̀. huwa sayyidu sadati akramu mun'imin. ẹjọ́ mali nabiyyi min alwara ashbahu. gídádò ọ̀fi kún mi ọ̀fi kún mi ọ̀fi kún mi. sallu alayhi wa sallimu ya ikhwati. ẹjọ́ tún fi kún díẹ̀ sí i. fi kún sí i. ó yá dábàá. sallu alayhi ọ̀sẹ̀ tó rinṣẹ́ tèmi náà. wa sallimu ya ikhwati. ẹjọ́ ẹjọ́. ẹ̀yin ntọ́ bá ní ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ òpìtàn sọ̀rí ọ̀rọ̀ tí ọmọ òun sọ èmi mo sọ bàbá náà sọ. bẹ́ẹ̀ bá ta lẹ́nu òun jẹ́ ní ìyà níbí. bàbá lẹni náà ta lẹ́nu. mùsùlùmí lẹ́ ń wò bẹ́ẹ̀ni. ẹ̀ mọ́tò tó ti wà lára mi ni kì í sọ ọjọ́ sí. ntọ́ bá sọ èmi mo sọ bẹ́ẹ̀ fojú kéré ọkà àbùkù bá àgádókè. sallu alayhi. bẹ́ẹ̀ bá ti rí èèyàn ní ma bó ṣe tó bí ó jáǹsì dé láyé ẹlòmíì ò lè débẹ̀ tí èkú. bẹ́ẹ̀ni. wa sallimu ya ikhwati. bọ́ba ṣèlú tí represent ọlọ́fà ẹ lọ fi ẹ́ ṣàgà abẹ yẹn ẹ fi hàn síbẹ̀. síwájú chief bọ́ba ṣèlú of a land. sallu alayhi ẹ lọ fi ẹ́ ṣàgà níwájú bẹ̀ yẹn. wa sallimu ya ikhwati. ẹni bá yóò bá ànábì òní ṣòfò. فعليه في القرآن صلى الله. ẹ̀yin tí ẹ̀ ń ṣètò kẹ́ ẹ ṣètò. mo tún ti wí lẹ́ẹ̀kan sí i bàbá tún wí. mo mọ̀ pé ẹni fẹ́ ṣe ọba bàbá láti wọ́ lónìí ibi tí mo lo ara mi dé tí bàbá lo ara dé. mo kápá pé 10 million kó má pa mí hùn ní jáde. bẹ́ẹ̀ni. àmọ́ ọba ló wù ọba ló wù. mujadidu dín ní mi bẹ́ẹ̀ni. ẹ jòkó ẹ jòkó. renewal ẹni tí máa tún àṣìṣe tí ìjẹ́ kẹ́sìn ó bàjẹ́ ẹjẹ́ ó bàjẹ́. mo ní jẹ́ mujadid. mo ní jẹ́ bẹ́ẹ̀. إن شئت من بعد ضلالة تهتدي. kí n tó bẹ̀rẹ̀ wá sí kí bàbá ó tó bẹ̀rẹ̀. mo ń sọ fún yín pẹ̀lú bọ́lọ̀ ti pè mí àti ọ́fíìsì mi bẹ́ẹ̀ni. gbogbo ojúmọ̀ tó bá jẹ́ kọ̀ọ̀kan nu Ramadan báyìí mo permanent ẹ̀ fún yín صل على علي tí ó jẹ́ ọdọọdún náà máa ṣèjókòó yìí báyìí. هادي البشير محمد mo yọ̀ǹda ara fún yín pátápátá. صل على علي ẹ tó bẹ́ẹ̀ ẹ wọ́ fẹ́. هادي البشير محمد. bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ tó ń bí ẹgbẹ́ oko ànábì ẹ̀ yòǹbó ẹ̀. يا فوز من صلى عليه فإنه ọ̀làkì. يحوي الأمان بالنعيم سرمدي. tẹ́ ẹ bá lè fi mí lára balẹ̀ tẹ́ fi bàbá lára balẹ̀. láti dùn chief ọbalówù nínú ọba ló wù nínú. alhaji saheed ọbalówù ọba ló wù. tí ò sí ó kọjẹ́ ṣé ò sí ó kọjẹ́. bí ìbá aṣọ ọbalówù lóòótọ́ èyí tó ṣẹlẹ̀ yìí ó ti kọjá tí ó wú yàn mí ó ti kọjá ẹ̀. àfẹ tó rí tiẹ̀ náà bá dáa tínú rẹ̀ sì dáa tinú rẹ̀ sì dáa pẹ̀lú ẹ̀. ní òní máa ka ọjọ́ orí yá èmi ló kó yàn jọ èmi náà fi kó yàn jọ àbí. n tó nílẹ̀ ní ẹ̀ sì gbọ́ n tó ní lónìí tẹ̀ ní. ẹ gbọ́. يا قومنا صلوا bàbá náà.
lónìí olónìí tí ń sọ̀rọ̀ yìí lọ́la ẹnìkan fẹ́ pè mí sóde lọ́la ó wá fún mi ní 3 million naira mo ní wá bàbá làwọn ò wá. wàláhì sì ní dàlú. Allah. ó wá ní kí ló dé mo lọ́ọ́ rò pé owó ní jẹ mí yà mo ti wà lára wọn. Ọlọ́run ti fọ́ báńkì يا قومنا صلوا ó wá ní kí ló ń ṣe bàbá mo lọ́ọ̀ níwà ọ̀ níwà ni. mo lásán pọ̀ níwà tí ẹ bá ń rí mi lóde rẹ̀ wọ́n rò pé lórí búbí tiẹ̀ ní mí ni. wọ́n rò pé bàbá ní ń kọ́ ọ ni. wọ́n lọ ra àǹfà àti ń kọ́ ní wáàkà wọ́n ń kọ́ ní wáàkà. èyí ọtí mọ́lé èyí ọba tiẹ̀ jẹ́ ọba tiẹ̀ jẹ́. wọ́n fẹ́ fèmí gbojú bú lọ́dọ̀ ara ayé Rárá o. èmi náwó ọ̀fọ̀ tó dẹ́ ni ọ̀fọ̀ ni ọ́ bẹ́ẹ̀ ni di owó rẹ mú di owó ẹ̀ mú. to hell with your money mẹ́nẹ̀ká bẹ́ẹ̀ ni èló wa nù èló wá lè yún lọ́dọ̀ bàbá tọ́lọ́run ti fọ́ báńkì sánmà fún. yóò dáa fún ọ jèrè. يا قومنا صلوا عليه تغفروا má dì mí ọkà rẹ̀ بالبشر ìwọ náà yẹ díẹ̀. والعيش الهنيء الأرغد kí n tó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ yorùbá nàbì kó kilẹ̀ dáadáa. صلوا عليه وارفعوا أصواتكم. adúgbò fún ọlọ́run alhamdulilah. ọba tó fi rí ọba lówù táwa lọ́rẹ Allah. ọba lówù ọba lóhùn. ntẹ́ni kọ̀ọ̀kan lé wá bí ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. àmì owó lẹ bùn wọn owó ní fi rẹ̀ débi pọ̀ náà débi. àmì àwọ̀dù lè ké wọn lẹ lọ gbà ní fi débi náà débi. àmì ọwọ́ yín náà ti ń sinú àti sàárì ní fi débi náà fi débi. àmì tàkútẹ́ ayé ló mú wọn tẹ́ ẹ tú wọn lẹ̀ Allah tán fi débi. tí wọ́n fi débi Hmm. kò sẹ́ni tó débi tí ò ní tó gbé débi. tí ò ní tó gbé débi. Now. náà. يا قومنا صلوا عليه تغفروا. ọlọ́run tí ì jẹ́ èèyàn gbé tí ìjẹyàn gbé. الله. ẹ jẹ́ farabalẹ̀ tìmátì ni ẹ farabalẹ̀ fonítì ẹ tọrọ kórì tiẹ̀ náà má gbé àbí. irú oníkọ́ yẹ kọ́ yẹ wá ń bí awo pípa bó bá jù fún ọ tọrọ fọmọ rẹ kó dé yẹn fọmọ kó dé yẹn. orí rẹ ò sí ẹ̀ wú. kí ló dé tí àwọn arọ ọkọ dákẹ́ látàárọ̀ irú èyí ò wú ọ lórí ni owó lórí. ẹlòmíì tí ó fi kú kò ní da àgbàdo tàfà díẹ̀ bẹ́ẹ̀ ni gbèlè pé èèyàn wà pélé lórí Báwo ni- adìẹ gan ò ní pélé lórí wọn ò ní dá a lóhùn. tí n bá lòdì báyìí tí n bá ráwọn ní bókibóki n mọ sọ́ọ̀rì fún ọ nípa ọ̀rẹ́ tí mo máa ń pa ọ̀ ń wòra rẹ bẹ́ẹ̀ ọjọ́ ayé ti kọjá tán lára rẹ bẹ́ẹ̀ ni. الله. ọkọ ìyókù ní kó fi tọrọ kó má gbé fọmọ rẹ àbí. ọkọ àìmọ̀tọ́ ń ṣe. èmi ní bí àìwo nísìn sọ fún mi kí ni ń pa ìwo lára rẹ kí ni gan pariwo lára ẹ̀ kí ló dé tàn da ojú àgbo ooru kí lọ jẹ yó àbí. ṣèbórí kan là á pé tì bórí kan la wá pé tì. ṣèbórí ni wọn náà gbé orí àbí. ọmọ bá ṣe ń lórí tiẹ̀ ni ọ̀sọ̀rọ̀ rẹ di dagboru. tó bá gbé ajáde níwò kì í ṣeré bẹ́ẹ̀ ni. ẹni tó tó agbéjáde ló gbé ajáde الله. mo ṣe wá sí láàárọ̀ àbí. mo ṣe ní palace àbí. mo ṣe kútúbà ẹlẹ́ẹ̀kẹrin mi lónìí ẹlẹ́ẹ̀kẹrin ni. ó sì kù kan ó lálẹ́ tún kù kan lálẹ́. بالبشر والعيش الهنيء الأرغد. ọba tó ṣe olúkálùkù bí ó ti bí ó ṣe ti ṣe é. ó ṣe mí bẹ́ẹ̀ mi ìnísìn bó ṣe fẹ́ ṣe mí bó ti fẹ́ ṣe bàbá. ìyá mọ́kàtí ìyá wa ẹ̀gbọ́n bọ́ba ṣèlú bàbá ṣèlú. of the source bọ́ba ṣèlú ẹ̀ bàbá ṣèlú. ó ṣe yín bó ti fẹ́ ṣe yín ó ṣe yín bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ti fẹ́ rí ẹ rí ẹ bẹ́ẹ̀ rí ẹ bẹ́ẹ̀. relevant nínú ayé bẹ́ẹ̀ ni. bàbá olójòkú ó ṣe yín bẹ́ẹ̀ ti fẹ́ ó ṣe yín bàbá bẹ́ẹ̀. ọba ẹlẹ́jù ti gbó ńlá ó ṣe yín bẹ́ẹ̀ ti fẹ́ ó ṣe yín bẹ́ẹ̀. bàbá wa kọ́bọ̀ pẹ̀ tàmádù aláràfọ́ ọmọ mi bẹ́ẹ̀ ni. nàró kí wọ́n rí ọ kárí yín. yàrá kẹ́ni ẹ̀jọ̀ wà ní maka bẹ́ẹ̀ ni. àbẹ́yìn àti dókítà náà kọ́ ni dókítà wa nù. ní maka maka. tí máa kírun fún yín tí atọ́kùn kí máa sarọ́ wá sí rẹ̀. bẹ́ẹ̀ ni. بالبشر bàbá wa egi ti ẹ̀gbọ́ egi ọ̀yọ́ òpó bí ọyọ́ ọ̀pọ̀. ó ṣe yín bẹ́ẹ̀ ti fẹ́ ó ṣe yín bẹ́ẹ̀ ti fẹ́. ó sọba lówù bó ti fẹ́ ó ṣe yín bó ti fẹ́. ó ṣe yín bẹ́ẹ̀ yín náà ti fẹ́ ó ṣe yín bẹ́ẹ̀ ti fẹ́. ó wá sin àkàn bí wọn ò ti fẹ́ ó ṣe àkàbùn ò ṣe fẹ́. ẹ sọ pé Ọlọ́run tóbi الله أكبر. Akbar. gbogbo tí ẹbẹ náà kọ́ máa ń sin àwọn lórí ibú ló sin ẹ́ ló ṣe wọ́n. wọ́n sáré forí ibú kó gbà. ó ṣe àbálá tí wọ́n bí ẹ ti fẹ́ ó ṣe wọn bá ti fẹ́. ẹ ní sígbà tó wà lórí àga ń bọ̀ ọmọ wọn tiẹ̀ kọ́
ó sì ẹ́ bí wọ́n ti fẹ́. ó sin ẹ bá ti fẹ́. njẹ́ kan ó kèmí àti wọn ní yàrá pẹ̀lú bàbá. wọ́n ní bàbá ẹ sì lè rìn wọ́n ní Ọlọ́run má jẹ́ rìn mọ́ ọlọ́run má jẹ́ rìn mọ́. pé bí mo ti fẹ́ ló ṣe mí. báwọn ṣe ń fẹ́ ni. mo ní kí ló dé kí ló dé. wọ́n nígbà tí mo wà ní Nigerian Army gallant officer ni mí mo wá burú jù àwọn burú. mo wá rí i pé kí n lè bá rí ìyọ̀ náà lójú ṣe mí báyìí Allah. tí n bá tún fi lè rìn padà ọ̀ràn tí mo dá ń padà dá. wọ́n padà dáa. ما شئت كان وإن لم أشاء. gbogbo tọ́lọ̀ wá fún ẹtẹ wá bí Tàbí. kò sí èyí tí ò ti dá mílíọ̀nù ọ̀kọ́já. bẹ́ẹ̀ni. àwọn ọmọ gidi. ọmọ gidi ọ̀rẹ́ ni wá bàbá mi ni wọ́n ṣùgbọ́n ọ̀rẹ́ ni wá Ọ̀rẹ́. kò síbi tí ń dé nínú ilé wọn. Bẹ́ẹ̀ni. wọ́n wá ní imam aṣọ ni Aṣọ ni. n lè wòye tọ́tọ́dún wọn fi parí Bẹ́ẹ̀ni. wòye bàtà bàtà wo ní. kínní kíní mo- ní. ọmọ kan wá ra kẹ̀kẹ́ kan fún wọn wọ́n ní wo kẹ̀kẹ́ yìí kẹ̀kẹ́ yìí. 12 million ló rà fún mi. mo sì tún nìkan tí n ti jánu pálí Tó ti 15 já. million lélẹ́yìn o. Allah. àwọn amúmilà àgbàlá mi èwo ni òtọ́kọ̀ ẹ̀rọ kọ̀ tí ẹ gbé wá ni ọkọ̀ tí wò ó rà tó dájọ́ ìyàwó náà pé mo fẹ́ dáràn ládùúgbò yìí mo fẹ́ kunlẹ̀ ní búlù. bẹ́ẹ̀ni. ما شئت كان وإن لم أشاء وما شئت إن لم تشاء لم يكن. kápẹ́ ní bí ò ti fẹ́ ló ṣe wọ́n ni wọ́n ti ra ẹsẹ̀ fún wọn nílùú èbó Wọ́n ti ọmọ rà. wọn lágbára rẹ̀ bẹ́ẹ̀ni. èló ni ẹ ń tà. èló náà ń ta. wọ́n wá ní ìmọ̀ ojú ogun ni máa wà wájú front line mo were very gallant pé ogun bá lé tán ni ẹ máa wá mi ká wọ́n máa ń wá bàbá ká. wọ́n á rí i pé mo ti jagun jìnnà àfi kí n rí ìyọ́nú Ọlọ́run ẹnìkan tó nù ẹnìkan. tí wọ́n kàn fẹsẹ̀ kọ́ tó ọláyé ń ṣe ọ́ tọ́láyé ń ṣe ọ́. ọ rí i pé nǹkan ti ṣe ọ́ ọ ti sọnù ọ ti sọnù. ìwọ lọ lòdì olóde lọ mú tọ́ mú rí gbogbo tí ń sáfù rẹ lọ ń jẹ Lọ ń jẹ. ọwọ́ abẹ́rẹ́ ẹ̀gbẹ́ ó láyé dé o tọ́láyé dé o. ayé wo ló dé àbọ̀ òsì jẹ. ما شئت كان وإن لم أشاء وما شئت إن لم تشاء لم يكن. white rice ọjẹ ọjẹ́. Chinese rice ọjẹ ọjẹ́. àsáró àlòpọ̀ ọjẹ́. ó tún fi túwó lé. ee pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gì ẹ bá ń fi gbẹ̀gì sí ẹ bá ń fi inú sí. wa ń lọ olóòrù ó wà ní ayé dé Ayé njọ́ tó dé. ń jẹjẹ kú jẹta lọ ké sí ta lọ ké sí. wọn ò sí ọ ṣera rẹ ni Allahu akbar. sẹ́ńtẹ̀lé mi bẹ́ẹ̀ ni bàbá. mo kí Sáyidá Fatima Bàbá kí ọ̀rẹ́ n. ìyàwó mi bàbá kí n. bó lọ wí. خلقت العبادة على ما علمت. ẹ̀rí tó mọ̀ mí kì ọmọ bàbá ó ti kí. wádìí ó kì í lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni. wọ́n á mú sí mi díẹ̀díẹ̀ ọmọ wa. èmi náà wá ń rìn báyìí. bẹ́ẹ̀ ni. ففي العلم يجري الفتى والمسن. ìyá wa bàbá ṣèlú ọba ṣèlú ẹ̀. kábíyèsí olójòkú olóhùn ló lóhùn mo kí olóhùn àmọ́ àjọ níní ìyá rẹ̀ ọ̀fà Ọ̀fà. bàbá rẹ̀ òjòkú Òjòkú. kò ní balẹ̀ bàbá jẹ́ kò sì ní balẹ̀ ìyá jẹ́ àmín. àjọ ni ọba ló wù ní. bẹ́ẹ̀ ni. فمنه شقي ومنه سعيد. àwọn ọmọ ọládùsù mọ̀sẹ̀bánú Ah, màmá tó bí ẹ Màmá tó pẹ̀lú bí ẹ. ọládùsù mọ̀sẹ̀bà alájẹ ọládùsù kan náà wọ́n jọ bí ẹnu ẹ̀jẹ̀ kan náà ni. wọ́n jọ bí. ومنه أبيه ومنه حسن. ọládùsù mọ̀sẹ̀bà mo ṣe bá. ajílẹ̀ àmídì ló mú mi mọ̀ yẹ̀rú ọ̀kín. bẹ́ẹ̀ ni. على ذا منوت. ṣé bàbá àwọn òlẹ́yìn kẹ́ ẹ ní àmọ́ sódà kéèyàn má nílé ìyá tó ti parí. وهذا خزلت. Madina. ọba lówù ń tó jẹ́ ń tún tẹ̀ palẹ̀ lónìí bẹ́ẹ̀ ni. wọn ò mọ̀ pé ọmọ ọ̀fà ní bẹ́ẹ̀ ni. kan ti jẹnu wọn yà Eh. wọn so ìyàkọ́ wọn jẹ fòóyà wọn ò mọ̀ pé Madina yín ni. wọn mọ̀ pé Madina yín ni ẹ wà yìí. Mm. wọn bá sọ̀rọ̀ bọ̀ ẹni tí sọmọ lẹ̀ yóò sì máa kó èrò máa la Sọ̀rọ̀ máa la. ọyọ wọn tiẹ̀ ní. ọjà dídùn dín. olóyè tí wọn jẹ lọ́fíìsì mi lọ́fíìsì bàbá. máa ما شئت كان وإن لم أشاء. ẹ̀yin ọba ẹnìkan ló kọjú sí Ọlọ́run ó kọjú sọ́lọ́run. aṣojú ọlọ́fà náà. ó ní máa ṣe ìta ما شئت كان وإن لم أشاء.
ó ní wọ ọlọ́run ìwọ ọlọ́run. ẹ bá ń mójútó ẹ̀yìn mi náà. n sì gbọ́dọ̀ wẹ̀yìn mọ́. ما شئت كان وإن لم أشاء. ó ní wọ ọlọ́run ìwọ ọlọ́run. ntọ́ ọba fẹ́ kó ṣẹlẹ̀ ni ó máa ṣẹlẹ̀. yóò máa ṣẹlẹ̀. bàbá náà. ntọ́ ọba ní kó máa dún ni ó máa yóò dún. máa dún. وإن لم أشاء. kódà kó máa wù mí ọba ló wù mí ni ẹ máa wò. bẹ́ẹ̀ni ẹ máa wo bàbá. kódà kí n tẹ́ ẹ jẹ́ ì máa wù yín kó máa wìn. ó ti wù ọlọ́run láti pìlẹ̀ wá. láti Allah. wá. وما شئت. bóyá tó wù yín ni kẹ́ni medical doctor. bẹ́ẹ̀ni ẹ kú lọ pólì ẹ̀sìn lọ́lá lọ mí. ẹ lọ o. wọ́n sì ń bí ní kíláàsì ìjọ náà. wọ́n ń bí yín. ẹlẹ́fẹ̀ẹ́ di accountant kẹwàá chartered. chartered. ntẹ̀ tíìkì nu. bẹ́ẹ̀ni ọlọ́run máa kọ́ tó kọ́. máa kọ́. tó o bá lọ mẹ́ ọ̀ lé dorí àpésìn. ọ̀ lè dì í. jẹ́ ń darí àwọn ibi tá yóò ti máa pésìn ó ọ̀. ti máa pé sí ọ. وما شئت إن لم تشاء لم يكن. àfààní wọ ọlọ́run ọlọ́run bí mo tiẹ̀ fẹ́ nǹkan tó o bá ti fẹ́ kò lè ṣeé ṣe. kò lè ṣeé ṣe. ẹkún tọ́lọ́run fẹ́. ẹkún. خلقت العباد على ما علمت. bàbá àgbà bàbá àgbà bàbá àgbà. ó wá kọjú sọ́lọ́run. خلقت العباد ẹ bá ràn lọ́wọ́ ni. على ما علمت. ó ní bó ṣe yí ọ sí lọ ṣe dáwọn ẹ̀dá sí. ìmọ̀ràn lọ fi dáwọn. ìmọ̀ràn rẹ ni. ìmọ̀ràn. ìmọ̀. Aligasi. ọlọ́run jẹ́ máa bẹ dáadáa. خلقت العباد Aligasi. على ما علمت. ìmọ̀ràn lọ fi dá ẹ̀dá. ìmọ̀ rẹ ni. jẹ̀mọ́ náà wọ́n bí ẹlòmíì ire kò wáyé ire kò wáyé re. àmọ́ wọ́n bí ire lóòótọ́. àmọ́ wọ́n bí re. kódà ń jẹ́ ọkọ mọ̀ náà fẹ́ lè pa erin bẹ́ẹ̀ni àmọ́ kò wáyé ire yóò ṣẹ̀rù ayé kan yìí ni. yóò ṣe Allah. ọ̀rọ̀ ni. ففي العلم يجري ẹ̀mẹ́dá tẹ̀sí mi àlì. الفتى والمسن. níjọ́ tí wọ́n sì bí ẹlòmíì wọn ò bí ire wọn ò bí re. wọn ò bí ẹlòmíì ire Wọn ò kódà bí wọ́n ire. tọrọ omi wẹ̀ nílé kejì ni. bẹ́ẹ̀ni ọlọ́run sí wọn tọrọ omi wẹ̀ ọ́ ni gbogbo ayé ò máa tọrọ lọ́dọ̀ tiẹ̀ náà wọ́n ni. mọ̀ tọrọ lọ́dọ̀ tiẹ̀ náà ni. في العلم يجري الفتى والمسن. gbẹ̀mí débẹ̀. فمنهم شقي ومنهم سعيد. ìbẹ́nu àwọn ẹ̀dá ìbẹ̀nu ẹ̀dá. ayé ò máa lépa rẹ̀ àwa ṣe ní olóríire olóríire. gbogbo tẹ́lẹ̀ wò ó sàṣì yóò máa dá a sí fún ni yóò máa dá a sí ni. inú wọn lèmi wà bẹ́ẹ̀ni. tẹ́wọ́n ti ń bá mi jà tó ní máa lówó tó. wàláì kóra kan sa tàbátì àdá. yéé ìsájáde nù. yóò máa bí owó ńláńlá. irú orí tẹ mú wáyé nù. lórí tẹ̀ mú wáyé nù. ẹ jẹ́ n sọ̀tàn kan lónìí ó sì sọ lójú ọba lówù gángan ni. gángan. nígbà tí mẹ́rin ṣe ń bẹ́ńjọ́ náà lọ bẹ́ẹ̀ni. tí mo wà dáadáa tó ọ̀dọ́ tí wàá sí kọ́ lálálá bẹ́ẹ̀ni màmá tó bí yẹn tó bí yan. màmá tó bí ọba lówù tó bí ọba lówì. àwa mú alápá wá sọ́dọ̀ mi ọmọ alápáwá. ní pálọ̀ wa ní fámílì ọ̀sí wa Bẹ́ẹ̀. ọba lówù máa rántí wọ́n máa rántí. màmá wa ní ọmọ rẹ mọ múdè ọmọ rẹ mo mú dé yìí. bá ń sọ fọlọ́run kó rí bọ̀ tí rí kó rí bọ́ ti rí. mo kúrọ́ ọba lówù ọ̀rọ̀ tí ìwé nísìn tí ń sọ yìí tí bàbá ń sọ ó yìí. ti lé lọ́gbọ̀n ọdún ó ti lé lọ́gbọ̀n ọdún. ومنهم شقي. màmá tó bí yẹn màmá tó bí yan. ní ẹ máa wá sí wáàsí náà máa wá wá sí. náà lọ mú ọba lówù tòní tòní yìí. sẹ́ẹ̀ mọ̀ pé olóríire mọ olóríire wọ́n mara wọn. alágọ̀ náà sì mọ alágọ̀ àmọ́ wọn wí bẹ́ẹ̀ni kódà wọn ní president alágọ̀ bẹ́ẹ̀ni. àmọ́ tẹ́lá pé bẹ́ẹ̀ yóò bínú pé ní wèrè ó sì mọ̀ pé wèrè lò. ó máa. منهم شقي fún wọn bẹnu ẹ̀dá bàbá fún rẹ náà. ṣé mo lè máa fi báyìí ṣé ẹ bínú ومنهم شقي. bàbá fún ara wọn ò kan bẹnu mí. ẹ̀dá tọ́lọ̀ ń dá Tọ́lọ̀ ń dá. ọ̀kàrẹ̀ bàbá tó bí ọlọ́jọ́ bàbá ara ò kan mí. ọmọ tí ẹnu tó gbọ́dọ̀ tèmi tó ké lọ́dọ̀ mi Hmm. ọmọ fún rẹ nù àlùkásí ọlọ́run jẹ́ máa bẹ dáadáa. nàrókà yóò rí ọ ẹ wojú ọmọ ẹ wojú bàbá bò lọ wí jèrè. ومنهم سعيد ومنهم شقي. mo ti fi ń jẹ́ àlùkásí ẹ̀ mọ́ náà. n tó ṣe mu wálé kéwù bàbá ẹ ti sọ lálẹ́ ìjẹta. kí n má tún sọ fọlọ́.
فمنهم سعيد ومنهم شقي ìwọ náà gèmí lẹ́gẹ̀rẹ́ rẹ̀. ومنهم قبيح ومنهم حسن. lọ́gbọ́n kẹ́sẹ́ ti jẹ ta ọba mẹ́. jẹ́wọ́ ẹ̀ dá mi lónìí. منهم شقي. dákun ìwọ tó wà nù olóríire ọ ní náà. نعم. ọ̀ sọ bẹ́ẹ̀ dáadáa. náà. tó o bá ti síbẹ̀ tó fẹ́ wà ń bẹ̀ ọ ní náà. نعم. bàbá bàbá. tó dáná mi ò tí ì sí ń bẹ̀ o. tó o bá síbẹ̀ wọ́n pretend o dá wọn ní náà. نعم. torí àbòsí ni n yóò ebi ò pa mí sọ tí bá ń ṣe ọ́. sọ ti ń ṣe ọ́ ká mọ̀. ibìkan lọ́ọ́ tò sínú kọ́yọ́ àbí kébi máa pa ọ́. kébi máa pa n ọ́. yóò ebi ò pa mí orí rẹ̀ dàrú nù. Rárá o. àsìkò ọ̀ma ti ń ṣe ọ́ láyé rẹ̀ nù. rárá o. منهم شقي ومنهم قبيح. ajírọ́bà ajírọ́ba. àwọn àbúrò màmá wọn ní ẹ wọlé o. náà wọlé o. ومنهم حسن. mo ti ń sọ mo lọ́mọ ọ̀fà lọ́ba lówù àbí ìsọmọ ọ̀fà ni. على ذا منوت. torí màmá tiwọn náà màmá tiwọn náà. màmá tó bí yan Tó bí yan. pẹ̀lú ọ̀làdọ̀sù bàbá kìnyà kan ló bí yan. وهذا خزلت. ìyá ní general hospital. وهذا أعطى وذا لم تعن. ẹni bá yóò máa nábì ò ní parẹ́. nípa rẹ̀. منهم سعيد. bàbá fún rẹ náà. bí ó ti máa yanu bẹ́ẹ̀ni. ó gbọ́dọ̀ rí bó ti rí. ó gbọ́dọ̀ rí báyìí. èmi ò rí ìjọ náà tí ò jèrè ọba lówù lọ́fà yìí. والله. sí. ó gba àwọ̀dù fá kò ríbi kó sí mà. bẹ́ẹ̀ni. níbi ojú àánú tí ń bẹ lára ọba lówù. الله. níbi àánú. منهم. tẹ́ ẹ bá ń gbọ́ kò jẹ́ bí ó pa àwọn àfa إيه. ọba lówù wà nù wọn. wàláì ọ̀rẹ́ pọ̀. ẹlòmíì ò dálé kéwú lẹ̀ ó kàn kọ́ màṣẹ́wó rẹ jọ ọlọ́lá sọ̀rọ̀ àtúmí náà ni àfún ọláwọ̀ọ́dù bàbá àdínì bẹ́ẹ̀ni. yóò sì fún lówó yóò pító. fún lówó. gbogbo àkáǹtì àwọn àfáà ló fẹ́ wà lọ́wọ́ wọn tán. déédéé ní í ṣe. فمنهم سعيد. ìbẹ́ náà ẹ̀dá tọ́lọ̀ ń dá mọ̀nàwárà ń gbọ́ tọ́lọ̀ ń dá ní olóríire ومنهم شقي. wọn bẹnu wọn tó wáyé wá sórí ibú. tó wáyé wá sí. jama náà. n tí sì mú ní sórí ibú sẹ́ra ètò kẹ́ bàbá ńkọ́ bàbá ń kọ́. kí o lérè tí máa kọrin tí nù. máa kọrin. bàbá ńkọ́ ومنهم قبيح ومنهم حسن. Ìlọrin yà wá bì bẹ́ẹ̀ni. Èkó yà wá èkó yà wá. Ìbàdàn yà wá ìbàdàn yà wá. ọba lówù yìí gbélé bẹ́ẹ̀ni. ibi tó jẹ́dé náà ti wà wá. lẹ́tí wá wáhùn. ومنهم قبيح. ẹ dákun ẹ kọjú sí mi ẹ bí kọjú sí bàbá. àwọn ni mi ní wọn ṣàkíyù bẹ́ẹ̀ni. ìbẹnu ẹ̀dá tó sórí ibú láti pilẹ̀ láti pilẹ̀. àmọ́ tí mo ní sórí ibú orí ibú kan bẹ àbímọ ni àbímọ. orí ibú kan bẹ èèyàn kọ́sẹ̀ ní òfin sórí ibú ọ̀hún ní ìṣe. sẹ́rẹ́ tó bá jẹ́ àbímọ bẹ́ẹ̀ sẹ́ lè wò ó nà tó yóò sórí ibú sáà yóò ni sórí ibú iná ni. torí tẹ́ ẹ bá ń la ẹ̀jẹ̀ rẹ̀ kalẹ̀ orí ibú ni ó kọ́ orí ibú ni ó kọ kalẹ̀. bàbá àgbà oríire tí àbímọ ni àdámọ ni àbímọ ni àdámọ ni. tó bá ṣe pé kì í sàbímọ àti àdámọ ni ibi táyé provoke yín dẹ́ ti fẹ́ change bẹ́ẹ̀ni. àmọ́ kò rọrùn kẹ́ máa níwà ntọ́lọ́ ń dá ẹni kẹ́ wá ṣe dáadáa ẹ láyé wá ṣe dáadáa láyé. Allah. منهم شقي. àdámọ ni àdámọ. bọ́bá lówù ti rí Bó ṣe rí. àdámọ ni àdámọ ni. àdámọ ni àdámọ ni. àkọ́kọ́ tí mo ní sórí ibú orí ibú ta ìkọ́sẹ̀ ìkọ́sẹ̀. ẹ̀yin ọba ẹ̀dá kò mo ti kí n púpọ̀ náà. téèyàn bá kọ́sẹ̀ wà mẹ́rin kódà bí wọn ò kọ́ sínú lórí ibú yóò sórí ibú yóò ṣe é. bí àṣìbárí ńlá àìlà nínú nǹkan ti ṣe ọ́nù jẹ́mọ́ ẹ̀ ní kílà àkọ́kọ́ kílà àkọ́kọ́. ẹ̀ dá mi lóhùn dáadáa náà. an yakuna hasidan aw hasuda Allah. Allah. ntọ́ lè kọ́sẹ̀ tó fi sórí ibú kíákíá nísìn Kíákíá. free of charge lọ́jọ́ ìjọ oníkèéta ẹni kèéta. èmi ní ń ṣe tó gbé èèyàn jọ ní ṣe. wà lọ́ọ́ ba lówù ń pọ̀ wàhálà rẹ̀ pọ̀. sọ ti wí ní àbọ̀ ọ̀rọ̀ Hmm. látọ̀dún ni wọ́n ti kọ́ rẹ́ẹ̀dì sórí ọkọ̀ rẹ̀ wọ́n ti kọ́. ọlọ́ọ̀ni ẹgbẹ́lé ẹgbẹ́lé. kò lè wúlò tí ò bá dààmú kó mọ̀ rí jẹ kó má rí jẹ. àṣírí rẹ tí ò bá tú kó mọ̀ bò kó má bò. ẹ̀ dá mi lónìí náà.
منهم قبيح ẹ dákun tí wọ́n ti ní ẹ dákun bàbá ti bẹ̀yìn mo fẹ́ kẹ́jẹ́ ń tẹ́ ẹni tó pè mí lọ́rùn. bẹ́ẹ̀ ni ومنهم حسن. ẹlẹ́ẹ̀kejì 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 tẹ̀lé mi dáadáa ni náà àwọn bọ̀bọ̀ náà jòkó yìí ó ní alghadabu bila shay kéèyàn máa bínú láì nídìí. ó kàn máa bínú kí ló dé kí ló dé wọ́n ní tí kò ní jẹ́ yín o bẹ́ẹ̀ ni àmọ́ kí n lo yín tẹ́ mi lọ́rùn. bẹ́ẹ̀ ni kí ló dé tí wàá fúnra bá ti dóde ó sì sáré dìde ọmọ ọlọ́ọ̀lọ́lé ọlọ́ọ̀lọ́lé gírìn tó fi kọ́rùn ní bí mi náà ṣe pé kò tó jà kò tó jà sọ tó jà rárá àmọ́ náà ń bi inú ń bí i wọ́n tún wá lo tòmátì tó fi fìlà gírìn lé bẹ́ẹ̀ ni ìgbàlẹ̀ wàá rí i pé ó ti yọwọ́ ó ti yọwọ́ tá a bá dábì sí mẹ́wàá mẹ́wàá ìdá mẹ́sàn-án àtàbọ̀ lẹ́ẹ̀ máa bínú láì nídìí kò wá jẹ́ déwájú ọlọ́run náà wá bínú sí i ó dojú ọ̀rọ̀ yín rú ń bínú yà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọkọ̀ ọ́ ni kò ní pààtì bẹ́ẹ̀ ni ṣé bínú ṣe ń bí ẹni bí ọlọ́run ní ni bí ọlọ́run mọ́tò tí ò ní pàtì kò ní náà nù Kò ní ó sá ti ra tiẹ̀ Mm. ẹlòmíràn tún wá máa bínú ẹni kíni Kíni? ilé dáàdi mẹ́fà yóò kọ́ ilẹ̀ tán ni báwo ní sùúrù yóò tún kọ́ sánmà tán mọ́ ọ̀la kọ́ èèyàn ń kọ́lé tiẹ̀ ìwọ sì ń bínú nínú yàrá rẹ̀ wọ́n bínú ọ̀wá rẹ́jọ́ rò kí ló fàjà musa ń kọ́lé rẹ́rẹ́rẹ́ musa ń kọ́lé rẹ́rẹ́rẹ́ ṣé ń kọ́lé rẹ́rẹ́ dìjà àbí wèrè kan dín náà gbà mí jò ní wèrè gidi ló bá ní ẹ̀yin lẹ́ni gbogbo eléyìí ẹ̀yin lẹ́ni mo ní gbàwó lẹ́ fi ń kọ́ mo nígbà tó sùn bàtọ́ على ذا منعت وهذا خذلت mo náà sùn lọ́wọ́ ńgbà tí mo kọ́ ọ̀ ń sùn lọ ńgbà jí lọ bá lé ń bẹ ọlọ́ọ̀ nílẹ̀ àká yìí وهذا أعنت وذا لم تعن. ẹ béèrè ẹ̀kẹta ẹ̀kẹta ẹ dá mi lóhùn náà à ń yakú náà máa ní à gbogbo ẹni tí ó sórí ibú tí ó sórí ibú yóò tún máa kọ̀ kò ní tí ó lóore ó sóore kò ní jẹ́ òun kò lóore bàbá o òun kọ́ ẹ wàá fi lọ pé lágbájá afẹ́ràn mọ́kà ẹni tí ó dé tí mọ́kà ò fìtì tí ò fìtì gbogbo ẹ̀dá tí wàá ti máa hàn náà kó má da fún ọmọlàkejì kò ní da fóònù náà. kò ní dáa fóun náà. wọn ò dá mi lóhùn mọ́ ni. náà bàbá fún rẹ níbi tí mo jà rábà ayédè lónìí bẹ́ẹ̀ ni tí màá bóyá ní nǹkan ń fi lọ mọ́ bàbá ò fi lọ mọ́ o èmi kẹ̀ wá sọ ní pásítọ̀tù sọ ní gbogbo èèyàn máa bọ̀ mo ti ràn mọ́kà máa múra mọ́ká òun ràn kẹ́gbọ́ lẹ́nu mi ọlọ́mọdé ń kẹ́gbọ́ ń ràn tí wàá fi lọ yàn mẹ́wàá àníyàn wọn ò lè papọ̀ bẹ́ẹ̀ ni idán sì ń bẹ́ ń bí ọ̀rọ̀ ẹlòmíì ò sọ̀rọ̀ fún ọ ọ sì yí ìpinnu rẹ padà nísìn bẹ́ẹ̀ ni kì í ṣe oògùn ọlọ́run ló fi nǹkan sí lẹ́nu. ló fi sí lẹ́nu. على ذا منعت ìwọ tó wà níbi tó ọmọ hánà òre tọ́ ọmọ hánà kọjú rẹ̀. sí mi ń bì Wà ọfẹ á. kú torí olóore kí ló fẹ́ kó lóore ó ṣe. kí ló fẹ́ kó ṣe عدوك ما كان لك الخير مانعا. ọ̀tá rẹ pọ́nbélé ẹni tí ò yẹ kọ́ kí mọ́tò àfìlẹ́ bọ́ lọ lẹ́yìn tó hánà tí ò jẹ́ wọn sóore fún ọ. tí ò jẹ́ sórí fún ẹ. وبالخير عند الله وعند الخلائق. lọ́dọ̀ ọlọ́run kò fẹ́ kọ́ lọ́run ṣe fún ọ kò fẹ́ èèyàn tó fẹ́ ṣe ó tún takò ó ọ́ tún takò ọ́ wá sílẹ̀ wá gbọ́ ẹ sì gbọ́ dáadáa ẹ gbọ́ dáadáa kárin yín tẹ̀ dẹni ilẹ̀ ẹ máa takò oore ni ẹ máa takò rí ni orí olóore máa ń bí inú kò tiẹ̀ ní tí ó ṣe ní gáàsì kò ní tí ó ṣe é. káfẹ́ bóyá ní ráìsì àwẹ̀ kẹ́nìkan sì máa ní ó ti pọ̀ jù ó ti pọ̀ jù òun kò ní o ó kàn kọjá báyìí tẹ̀ ń pín bẹ́ẹ̀ ẹ bá kí ni wọ́n yẹn jẹ́ ń tẹ̀ ń fún wa ti pọ̀ jù ó ti pọ̀ jù inú ó sì máa bí ọlá pé kò wáyé wá sórí ire ń tiẹ̀. Allah إذا صافى صديقك موت عادي. jama jama ẹ dá mi lóhùn mọ́ naam إذا صافى صديقك موت عادي. jama wa jama wa ọba ló wù pa àwọn ìyàwó mi náà wọ́n fẹ́ẹ́ dé wọ́n ti dé àti dé àwọn ìyá wa wà mẹ́wọ̀n àti dé. فقد عاداك فوق الكلام. ó ti gbọ́ tí mo wí o bẹ́ẹ̀ ni bí o bá gbọ́ ni ọ̀tọ̀ ní kí wàá fún rẹ̀ bẹ́ẹ̀ yóò wá kẹ́yìn náà báyìí bẹ́ẹ̀ ibi tó níwàdí gbogbo ẹ̀ àtòkí ìwà pọ̀ dákun jòkó mú fọlọ́run bí ọ̀sẹ̀ ẹ bá ń fún lága إذا صافى صديقك موت عادي.
Sheriff ọ̀ lè gbàgbọ́ fáǹtì rẹ̀ ni. àbí فقد عاداك àbúrò rẹ̀ fún ọ lága. فانقطع الكلام èmi náà ní sọ̀rọ̀ yìí. فقد عاداك فانقطع الكلام ìfẹ́ Sheriff ti bọ́ lójú bẹ́ẹ̀ rẹ̀. ni Sheriff. bó o lọ wí jèrè. إذا صفى صديقك موت عادي. bàbá fún rẹ̀ ní wáká. ó ní mo gbókò bàbá fún rẹ̀ nísìnyí. nísìnyí. ọ̀kàrẹ̀ ọ̀síléwọ̀. ọ̀kàrẹ̀. jẹ́mọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin. ẹlẹ́kẹrin. ọ̀ sì dá mi lò. alibugidu. ẹlẹ́kẹrin nù. sọ fẹ́ gbọ́ tùmọ̀ rẹ̀. tọ́fẹ́ gbọ́ túmọ̀ ẹ̀ kọ́ máa kórìíra tó bá ti dà. tó bá ti dáa. bàbá gbogbo ẹ̀dá tí wọ́n bá fi tó dà hàn tó kórìíra ẹ̀ kò ní bá níbi tó dà tí èkú. bẹ́ẹ̀ ni asimọ́sẹ̀ àmọ́ lójú. a ní bí lè ṣe dà tó Bí lè ṣe ọ̀dà dáa rẹ̀ tó. ṣe ràṣìràṣì bí lè ṣe tó ọ̀dà ni ó kọ̀ndẹ́mù yóò kọ̀ndẹ́hùn. ó sàfẹ́ yọ àléébù kan lára ilé wọn kan lé ó ní òdà mi ìwọ́ tó ọ̀hún kúkú adìẹ rí. àbí. ìyẹn kí mo wá sọ mo fi kí àwọn kábíyèsí àti bàbá fún rẹ bàbá fi kín. خلقت العبادة àti aṣojú ọlọ́fà. bẹ́ẹ̀ ni. على ما علمت bẹ́ẹ̀ ni. ففي العلم يجري الفتى والمسن. ọba lóhùn ọba lóhùn. ẹnà òwúrọ̀ ẹ̀wẹ̀yìn báyìí ẹ wẹ̀yìn. ẹ wá pọ̀ tún ẹ wá pọ̀ tún náà. ẹ tún wò báyìí ẹ tún wò báyìí. ẹ jòkó ẹ jòkó. sẹ́ẹ̀mọ́ tí mo ní ẹ wò sẹ́ẹ̀mọ́ tí bàbá ní ẹ wò. wo bí tí sí ọwọ́ rẹ dénú tó dénú. ẹ jòkó. ẹ jòkó. أخلص لدين الله mo kí ọba wa gẹ́gẹ́ rí صدرا ونية. mo kí small but mighty bẹ́ẹ̀ ni amòfin. amòfin àgbà ní pópó ní pópó. bàbá ń pópó ní òjòkó bàbá kí. وكل الذي àwa ìtàn yẹn tí wọ́n fi kí wa bá tèmi kí mi bẹ́ẹ̀ ni. kí ní òní mi lá kí n fi abẹ́ lómi náà kí. àbí. تخفي يوم سيظهر. gbàtà àti ìjòyè ni ọmọ ilé mọ́mù ọ̀ tó bẹ́ẹ̀ kọ́kọ́ yẹn bẹ́ẹ̀ ní ìsìn rárá o. ilé ó sì máa pòyì fún ọ ní ìsìn bẹ́ẹ̀ ni. mo kí ìmáàmù lókù bẹ́ẹ̀ ni. kódà bọ́ tó bàbá mi mo kí bàbá lè máàmù lókù bẹ́ẹ̀ ni. torí kí ni kì í ṣàyẹ̀rù jẹ ni mo jòkó Bẹ́ẹ̀. àyàn tó ju ọ̀lọ́ mo jòkó sí bẹ́ẹ̀ ni. sórí وكل àpótí orí àpèrè ni الذي تخفيه يوما سيظهر. wọ́n bá mo kí ẹni tó jẹ́ kí ọba ló wù ó láṣeyọrí tó tó láṣeyọrí. tẹ bá arákùnrin tó máa ń ṣe ìbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ ní imra'atan salaha bẹ́ẹ̀ ni. àwọn olóyìnbó ṣe ń bó báyà bọ́ba ṣèlú wà mí lánàá mo wá correct wọn bẹ́ẹ̀ ni. wọ́n ní gbogbo àṣeyọrí ọkùnrin there must be a woman wọn ò gbà wọn ò gbà. there must be a reasonable woman bẹ́ẹ̀ ni. èmi ní jẹ́ woman kí ni jẹ́ woman ní bẹ̀lẹ́gbẹ̀ lómi náà ti ń lọ sọ lórí rẹ̀ bẹ́ẹ̀ ni. àfa àníkọ́ àfikíní panoyamu gbà ní ẹ̀kẹ́ tí wàá lọ council meeting ẹ wàá rò pé di suit sẹ́nu ni rárá o. orógùn ni orókùn ni o. nígbà tí ń ru stool lọ́wọ́ lálẹ́ àná. ó fi lè kà á jẹ̀mọ́ àṣé obìnrin gidi lójó kọrí ó láṣeyọrí bí ò bá ṣe bẹ́ẹ̀ kápẹ́ ló kanra ni yóò ti lé àlejò ńlẹ̀ ọba lówù tán wọ́n má gbẹ́kọ̀ ara ọ̀fà ọkàn rẹ ọjà rẹ gbogbo ààrẹ òde ní wà wá ń tọ́ ń jẹnu mọ́jọ kó palliative ẹ lọ. ọ̀kárí tó kanra ọmọ àdẹ. ọmọ àdẹ. ọ̀rọ̀ lé apá kan bàbá ṣe gbọ́. bó o lọ wí. خلقت العبادة. ẹ̀yin obìnrin tí wà níbẹ̀ ní nam. naam. ẹ dá mi lóhùn. naam. ẹ mà sọ ẹ mà bẹ́ẹ̀ lọ́nkàn fẹ́ ni ó ga ọlọ́njọ́ kan mi ó gbajúmọ̀ sọ ní túlẹ̀ mọ́ lórí sẹ́sùrù rẹ tó kó gbajúmọ̀ ohun tó yẹ ẹni kẹfẹ́ olòṣì bẹ́ẹ̀ bá ti ní jà olòṣì ló yẹ kẹfẹ́ kẹ́hìn bá jà kébi ó pa ọ́ kú ẹnìkan ò ní bọ́ dù olòṣì ni wọ́n yìí dù me and my husband only lọ́fẹ́ olórí burúkú ẹnìkan ò ní bọ́ dùn wèrè ìwọ lọ́ọ́ lógbó kódà bó kú tó máa fẹ́ lọ́nà ọ̀run. bẹ́ẹ̀ni. sọ obìnrin ń gbọ́ àbí wọn ò dáhùn. wọ́n ń gbọ́.
khalaqta. خلقت العباد على ما علمت. bàbá bàbá. ohun tó jẹ́ kí n máa kí ìyàwó ọba lówù tó jẹ́ kí n máa kí tí yín bàbá fi ń kí yín. ọba lówù wá bá a ní kọ̀rọ̀ rí pé ẹgbàá mi obìnrin yìí fẹ́ tú ayé mi ká káwájọ dáwọ́ jọ pé pípa àrò bá ka ajá kún ọ lọ. bẹ́ẹ̀ ni. àmì ìjèrè àmín. ṣebí tí òye ni pé ìyàwó núhù ni òjò débi tó fẹ́ dé yóò débi ó fẹ́ dé. ìyàwó lúùtù ló bá tiẹ̀ jẹ́ Ló bá tiẹ̀ méjèèjì jẹ́. ó kọ̀ọ̀kan náà ń jẹ́ Bẹ́ẹ̀ni. ìkẹ́ ń jẹ́ wàhálà ìkẹ́ ń jẹ́ wàhálà wọ́n sì wàhálà ọkọ wọn wọ́n náà. wàhálà ọkọ wọn ó kọ́ ọ̀rọ̀ wọn nù. ففي العلم يجري إلي. ẹ̀yin ọlọ́lá tẹ wà ń bí ẹni náà náà ẹbẹ̀ náà kó fún yín lóbìn tí ó understand yín Bẹ́ẹ̀ni. tí ó mọ̀ ọdún tẹ́ gbé Tí ó lọ́wọ́ mọ̀. yàtọ̀ sóbìn tó wà selfish pé èmi nìkan jàmá ìyàwó ọba lóhùn padà ó múra ẹ má bànújẹ́ ń tó rà lọ́lọ́run fún un lọ́ra tó bá lé ẹni tí mú múra wá ni kò ní kúrò lọ́yẹ̀ dẹ́jẹ́ ti bí. ẹ̀yin ìyàwó àfa tiẹ̀ ń kí ní gbòòrò tiẹ̀ ń kúnlẹ̀ báà láyé òbí rẹ̀ dá tó Àbí? tọkọ náà sì mọ̀ tọkọ ni o. ta ló mọ̀ ọ́ rí gbòòrò Àbí? gbóná ti bí ọjọ́ ìkúnlẹ̀ fún ọ àbí wọ́n ti sáré rán báyìí. yóò dà fún ọ. ففي العلم يجري الفتى والمسن. mo ń fẹ̀yìn kí ọmọ àwọn ẹni ọlọ́run bàbá kí n gbogbo obìnrin tí wọ́n ń da ọkọ yẹn láàmú yóò sì ẹ̀sìn yóò fún ọmọ rẹ̀ ṣe yóò fọ ọmọ ẹ̀ ṣe. ọkọ rẹ̀ ń dáre jòló lọ́wọ́ ọwọ́ ayọ̀ ojú níbi ìwò kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ èyí ẹ̀ sọ̀ ń tóun o Mo rí ọkọ náà i. ti mọ̀ pé wèrè ló ń fẹ́ sílé ó ti kú ọṣẹ dáadáa fíìm fíìm fọ́n sí wèrè lójú fọ́ sí lójú. فمنهم شقي. gbogbo ọlọ́sẹ̀ látù alùbọ́lẹ̀ Alùbọ́lẹ̀. wèrè ìyàwó àfà àwọ̀ níkà. ọba lówù ká tó sọdún ẹ tún ṣe nǹkan ńlá fún ẹ tó ṣe é un tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ ẹni títí ò bá burú rí kò lè mọ tẹni tó dáa kò lè mọ́ o. lọ́wọ́ ẹ̀rẹ́ ayé rẹ̀ bàjẹ́ lọ́wọ́ mọ ìyàwó tọ́lọ̀ fún ọ bẹ́ẹ̀ ni mo já àfà kò kápò mi kò kápò obìnrin o. ohun tí ò yé yín bẹ́ẹ̀ bá lo mọ́dàrí kan tó bá súnmọ́ ìyàwó rẹ̀ wọ́n dá mẹ́ta ìwọ lọ ní méjì olólọ́kan olólọ́ka gbogbo ohun tó o bá lò tó o bá ti pé jọ́ méje lára rẹ tó igun orí obìnrin ó ti jágbà ń bẹ̀. gàmẹ́. منهم sẹ́yìn tútì rà délé o. rárá. شقي ومنهم سعيد. àṣírí lẹ́yìn jódìjọ́ keje la gbọ́n. ìdí ẹ̀ nù. ومنهم amatótó. قبيح ومنهم حسن. bàbá wa fún rẹ bàbá wa fún rẹ̀ tọ́pìkì tẹ ní kí n tírìtì lónìí bẹ́ẹ̀ ni kí n wá lọ ọbẹ̀ nísìn kí bàbá ó lọ bẹ̀. àmọ́ kí n tó lọ ọbẹ̀ fún mi ní blood tonic ẹ̀ yòǹbá ànábì kí n gbọ́. sallallahu alayhi يا من بحب المصطفى قد أولعوا زيدوا عليه من الصلاة وأكثروا. ọba lówù ọba lóhùn kí ni nǹkan náà tí mo wá sọ Kí ni? bàbá lójó kú náà àṣẹ ni ò sí láyé mọ́ lónìí ni ò sí máa. láfi rò pé ò sówó láyé tẹ́lẹ̀ náà owó ò kárí kárí owó ò sì ní kárí mo fẹ́ kẹ́ gbọ́. kò ní kárí o. àwọn tó ní lápò ńjọ́ náà náà ń tú dálẹ̀ ní òjì àmọ̀ pówó wọn kópa wọn ní ìsìn ní jẹ́ kí ọmọ jẹ́ lọ́jọ́ máa jẹ́ sówó kárí ni kò lè kárí. ọlọ́run tó kiri ẹ̀ pé àwọn lágbájá òsì ni wọ́n ta àwọn lágbájá ò lówó ṣẹṣẹ ọlọ́run ohun tó sọ kò ní í kò sẹ́ni ní sẹ́ni. bàbá láti wọ́n balógun àdínì يكفيك فخرا bàbá àwọn ọ̀rẹ́ wa يا محب محمد. bàbá kúlẹ̀ àtẹ̀ ń wò yìí bàbá kú láyé wọ́n dìídì wá mi wá láti ilé bẹ́ẹ̀ ni wọ́n wà ní àwọn wá kí mi sílé kí wọ́n á kí bàbá. but mi ní bọ́lá ẹnu mọ́tò mo ní mo ti gbọ́ sà èmi náà wàá dúró tiẹ̀ báyìí àwọn àmọ́ sọ̀rọ̀ fa mo ń lọ nìyẹn ó jowó lọ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀dá tí o bá máa rí oorun tó yàn ń sùn tí ń pé òun fẹ́ràn àfa ìkànnì ọ́ Ìkànnì ẹ lọ́ ọ́. máa kí ẹ sílé kó tiẹ̀ lóye rẹ́pẹ́ tiẹ̀ páàkì mẹ́sídìsì bẹ́ẹ̀ fún ní kọ́bọ̀ àṣẹpẹ́ páàkì jọ ará àdúgbò máa bẹ̀rù ẹ pé àwọn olówó ní ń bá àwọn ṣe o olówó ní bá ṣe o. ẹ̀yin olówó tẹ ní káfá máa wá kí n sílé sẹ́ẹ̀ tọ́lọ̀ ni. ṣe tọ́lọ́hún. bàbá náà ẹ mọ tó jẹ́ di ẹ̀rù jẹjẹ n tó yí ipò ló pọ̀ ló pọ̀ o. bẹ́ẹ̀ bá lóun fà fún rẹ ọ fà nàìjíríà nù bẹ́ẹ̀ ni ẹnìkan ló bá mi jàǹjọ ni mo ní lọ mú rẹ yẹn 20 million bẹ́ẹ̀ ni ọkàn máa rí àwọn mísáì lóríṣiríṣi ibi tó lérò ni bẹ́ẹ̀ ni àwọn external forces wọn wà máa hàn ọ́ lè mà ó máa hàn ọ́ lè mà.
أن المحب مع الحبيب سيحشر. jama jama al-infaku baba ní kókó amòfin àgbà amòfin àgbà kéèyàn ó ní nǹkan kọ́ níṣẹ́ kó lè ná níṣẹ́ kó lè ná níṣẹ́. tí wọ́n fẹ́ sọ lónìí nù. àìkí olówó àìkí olówó kó ṣeun náwó náwó ni ẹ máa kí bàbá náwó náwó ni wọ́n kí wọ́n kí olówó kí ni a kí lára olówó tí ò lálùbáríkà Mr. Radio kí ni a fẹ́ kí lára olòfò èèyàn. kí lè kí lára ẹ̀. jama n tà fi mọ olówó tí ò lálùbáríkà ẹni kí ni kí ni ẹ bí mi kí ni ẹsìn wọn àná ni ó pọ̀ ẹ̀sìn àná ẹsìn wọn àná wọ́n jíṣẹ́ o wọ́n jíṣẹ́ o ẹsìn wọn àná o ẹ̀sẹ̀ sà mo rẹwà yín o mọ̀rẹ́wà mo rí mílíkì yín o ọ̀rọ̀wà yín mo rí bọ́ǹfìtà yín o àrí o. tí o bá ti sí ẹsìn wọn àná láyé rẹ òkú rẹ àtàyè rẹ bákan náà ni. bákan náà ni. bàbá fún rẹ ẹ mọ iye ọsìn wọn àná bẹ́ẹ̀ni kò ló ń kà. ẹ mọ iye kánni tí a gbẹdẹlẹ yín ló kù tọ́lọ̀ ń gbọ́ yín pàṣẹ tó jì. tó jí. yàkìfíìkà. يكفيك فخرا يا محب محمد أن المحب مع الحبيب سيحشر. bẹ́ẹ̀ni ọba ń kọ́ bá mi kí i. يا من بحب المصطفى قد أولعوا ẹ dákun زيدوا عليه bó lọ wí. من الصلاة وأكثروا زيدوا عليه من الصلاة وأكثروا. al-infaku fáàkù. huwa ikhrajul mali tayyib fi ta'ati wal mubahati. الله. ẹ dákun ẹ kọjú sí mi tí wọ́n ti ní ẹ dákun sẹ́rọ́bìnrin yẹn má dá lóhùn ẹ jẹ́ ó dá ìwo pa kí n gbà mú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá ti ràn lọ́wọ́ yóò lẹ̀ nísìn. bẹ́ẹ̀ni sọlọ ìgbọrọ. bàbá mi wọ́n ní kéèyàn ó lè mú owó jáde ta ni ń pè lólówó gan tẹ́ ẹ mọ̀ ta ni. ta ló lówó ta ló lówó. ó wò gan lẹ́ni táwọn tó yí ipò ń sunkún ta ń sunkún. ẹ lówó ẹ̀ ìṣòlówó. kódà pa ẹ̀ lálùbáríkà. قدم لنفسك خيرا kọ́dìm قدم لنفسك خيرا ọmọ mi وأنت مالك مالك من قبل أن تصيبها فردا ولون حالك حالك ولست والله تدري أي المسالك سالك wájú mi la. إما لجنة عدن أفي المهالك هالك. ó wò lọ ní ó lọ ní gan. bàbá fún rẹ àwọn èèyàn wọn ti ń jówó wọn ò mọ. ṣé fígọ̀ tẹ̀ ń gbọ́ lágbájá ní 50 billion bílíọ̀n. lágbájá ní kíní kan trillion ẹ lọ lé bàbá wọn ní sálángá ò ní. owó tó yabi tí ò yẹ ọ̀n máa lè. ọmọ àlè àlè sí ọmọ. kéèyàn ní trillion tírílíọ̀n. ká tún wá rí àbúrò ìyá rẹ tí ń lẹ̀rọ. tí ń lẹ̀rọ. ayé èrè ò dáa kò dáa pa. kódà pa ọ̀ èso lóríire. ọ̀ṣọ́ lóríire. jẹ̀mọ́ ẹ̀ dáhùn náà ìyẹn wá ní trillion alọ family ọ̀ sí wọn àwọn ń yàgbẹ́ sínú ọ̀rá wọ́n yàgbẹ́ náà rà. ó gbẹ́ tọ́lẹ́tì tì fúnra babaláwa rẹ bẹ́ẹ̀ni èló náà ń gbẹ́ sọ́kà wẹ̀. èló náà ń gbẹ́ yìí èló náà ń gbẹ́. tí wọ́n sì máa kí ọ ṣeun ilé ìgbẹ́ lásán sì ló gbẹ́. قدم لنفسك خيرا ọba lówù náà وأنت مالك مالك. nígbà tó ní owó rẹ fúnra rẹ ọ̀ní. mo bá bọ́ba ṣèlú lọ kírun níjòní bẹ́ẹ̀ni ẹ̀yin náà tẹ̀lé mi bẹ́ẹ̀ni mo wá dójú orí màmá tó bí wọn bí wọn ní Ìkìrun ní kírun. mo wá débẹ̀ bàbá débẹ̀ nílé Gbólẹ́rù nílé gbólẹ́rù. mo wá débẹ̀ bàtà débẹ̀. ọdún àwa fẹ́ ṣe ìnáwó ọdún léyà wa ń bọ̀ yẹn wá pọ̀ àwọn olóbìnrin wa jẹ́ 380 80. màmá yìí sì ra aṣọ ọ̀pá márùn fẹ́ni kọ̀ọ̀kan wọn fẹ́ni kọ̀ọ̀kan wọn.
kò wá tó máa tún wá ní kọ́kọ́ wọ́fà kó tún wá kó mi mo lọ ti ṣe mọ́darí kan ìyá ẹ̀ ọ ti ṣe mọ́darí kan torí aṣọ àwọn tí ẹ lè bá ayé jàtá yé omi wọ́n wọ̀ nínú ẹ̀ àwọn tí ẹ ń wò hẹ́gẹ́hẹ́gẹ́ lọ́nà oko tí wọ́n kàn ọ́ lóru tó ní jí dáadáa. n tó sojú mi mo sọ. qadim li nafsika khayran. kódà ẹ tún ti ra ayé gbé. ẹ ti ra ayé gbé báwọn. bàbá tí a máa ní wọn máa fẹjọ́ ìyẹn sùn wọn máa gbọ́ ni ó wá ṣẹlẹ̀ sí mi àti ẹfẹjọ́ mi sùn làwọn bá délé ìbá ni wọn máa pín ráìsì bí ẹ ti máa pín lọ́dọọdún ìyá àbá dé ní Akanmu bọ́ọ̀ tí ń ṣe ni ọmọ ṣe ẹjọ́ rẹ̀ ní mú wá lóru ní mọ́júmọ́ wọn ní ká tírìtì ẹ dáadáa láàárọ̀ táwa ń wọ́nà tá a gbà wọlé pé àtẹ̀lé kọ́kọ́ lè kú ọ̀sán náà kọ̀ọ̀kan tára wọn dẹ̀ la tá a gbà èso mọ́ náà wàá gbé ráìsì dé mo ní ẹ̀yọ̀wọ́ ọmọ yìí ṣe ń tọ́lọ́run ràn fún wa o ẹ má jà àtàrà ẹ̀kọ́ lọ́lọ́run ẹ̀yẹn tẹ́ ẹ lówó tẹ́ ẹ ra ayé gbé yìí àgbákò wa kọlù yín àwọn bá yín sunkún ń tẹ́ ẹ rà lọ́lọ́run tà fún yín. bàbá àgbà ń tẹ́ ẹni máa wí ní wíwù. qadim li nafsika khayran. ó ní wọ́n tán bẹ láyé ṣe dáadáa fúnra rẹ wíìl àsọlẹ̀ kò rán ọmọ wọn kọ́ ọ̀rẹ́ dàtọ̀ bá kú náà nǹkan rẹ níbi tó tẹ ọlọ́run kan tó lọ kàn tọ́ ọmọ rẹ ní dúkìá ò lè gbé ọmọ tá a bá kọ pé yóò ní dúkìá. ìwọ náà fẹ́ ra lẹ́kọ̀ọ́ ọmọ fọ́ọ̀mọ ilé bàbá rẹ ni wọ́n ń sùn ìwọ tọ́ kókò nu tiẹ̀ ọmọ rẹ kókò nu tiẹ̀ náà yóò lówó yóò kọ́ tiẹ̀ sáàtì tọ́ ọmọ dáadáa sìnáwó rẹ kọ́ gbádùn wọ́sọ gidi jayé ẹja àyè ọ ni wọ́n pa fún ọ nǹkan ehoro ọ ni wọ́n wà lọ kán wà lọ náà bíbí tó bá ti rí ọ̀yà tẹ́ra rẹ lọ́rùn ránṣọ bọ́ bá kú ọkú rẹ nu èyí bá kú nǹkan ọmọ já mọ́wọ́ bí ó sì kárí ẹ̀ ní ẹ̀ mọ́ bó rọ wíjèrè. wa anta malik min qabli an tusbiha faridan. mo rò pé fẹ́ sọ̀rọ̀ ni. walaw nuhalika halik. bàbá àgbà tí yóò bá tún wá ná owó fi tọ̀ àti rọ́jú náà síbi tí ó dùn mọ́ lọ́hùn. ọba ló wù náà síbi tó dùn mọ́ lọ́hùn. mọ́tàlí tó kàn ò níye ńlẹ̀. njọ́ kí mo wá gba máìkì lóde mo ní ẹ má pa ọmọkùnrin àwọ̀dù yìí ti pọ̀ jù. mo wá pàdé ní ọ̀sẹ̀ kan ní ọ̀nà tó lé ní 50 award ló sáré fún ọ lówó ẹ ló mo ti fẹ́ débẹ̀ award ẹ lóhùn tó ń bọ̀ ọ̀fun ní méje lójúmọ́ njọ́ kí mo ní ẹ ṣe. ẹ má fi pákó pa pákó ipò. síbẹ̀ kò ní kára o ọba ló wò ní kára o ibi tí ń lọ ní dé díẹ̀ o ọlọ́sì jẹ́ débẹ̀. àmín. qadim li nafsika khayran. wọ́n ní kíní kan ló kó àjọ àyàmáyé orí tàṣà sí ọ̀nà láàrin wa ń bì orí kóńgbárí páàsà sí kókó àjọ ìwà ló kó àjọ. àwọn tó ní wọ òrùkú rí kí ló gbé kájọ ní ṣubú orí mi orí kàmọ̀ ní ma wà kó òrùkú rí gbèlè kó ọ̀rọ̀ ọ̀sẹ̀ gbé kàṣọ bó dúró sùn ní ẹgbẹ́ nǹkan ká orí mi tó tají jù. wa anta malik. jama wọ́n ní mo bá heart bàbá àgbà wọ́n ní ká tún wá náwó sí ibi nǹkan tó tọ́ ẹni bíi kíni lásọ fáwọn èèyàn fún èèyàn lóúnjẹ fún scholarship ṣe nǹkan nínú nǹkan ìgbáyé tó náwó sí fáwọn èèyàn. ta ló lówó gan wọn ló ra mọ́tò eré táwọn náà gbé wá ni mọ́tò rẹ̀ 90 million fígọ̀ lẹ́ ń kà sí alọ́rùn olùjọ́ tá a bá tọ́jú ara ayé ká tó mẹ́rìtì ẹ̀yìn àmọ́ lọ́ọ̀ náà jẹ́rìí mi débẹ̀. if'alil khayra. lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ mílíọ̀nù sí ní màkà mo ti kúrò ní 1000. mastata'ta wa in. bẹ́ẹ̀ ni. kana qalilan falan tuhita bikulli. bàbá fúnra ẹsẹ̀ bínú wọ́n ní máa ṣe dáadáa lọ máa ná dáadáa. gbé bọ̀dọ̀ wí. if'alil khayra mastata'ta wa in. ẹni bá yóò bá nàbí òní sọ́fò. kana
قليلا ẹ̀ kan sára sí i. فلن تحيط بكل. afẹ́ kan mọ́sálásí Muslim secondary school ní òjòkú níjó ní. lójú òkú níjó ní. افعل الخير ما استطعت وإن ó ti lu ọ̀rẹ́ di bàbá. bó lọ wí. كان قليلا فلن تحيط بكل. bẹ́ẹ̀ bá ti lọ ẹ bọ́lọ̀ láyọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. كان قليلا فلن تحيط بكل. mo táàmù ara mi ó kú bí kí ló tún ṣẹlẹ̀. ó mọ̀ wà mí ẹni tí ń kan sẹ́ni. bẹ́ẹ̀ni. n bá jágbe mọ́ nísìnyí yóò. افعل الخير ما استطعت وإن. afẹ́ kan mọ́sálásí ọba lówó wá sí ilé. kò sílé. nàbà ẹni tí a rán tán. ó lọ́ba lówó ní fi 100,000 kalẹ̀. 100,000. kábíyèsí lọ́mọ mi jù bá ń lọ mo sọ di 150. 150. ó ti sanwó náà. ó ti sanwó náà. ó ti san kábíyèsí mo sọ mo ló ti san. ó ti san. mọ́sálásí inú iléèwé bẹ́ẹ̀ nínú àwẹ̀ tó ti ra nǹkan fẹ́yìn tí ò níye bẹ́ẹ̀ni. wọ́n tún wá jẹ́ ń pa ó sì san. ó sì san. كان قليلا فلن تحيط بكل. ìwà àpò yín náà. كان قليلا ẹ kú àpò dáadáa. فلن تحيط بكل. àwọn ọ̀rẹ́ mi ò yòǹgbà ànábì bàbá. sallallahu alaihi wasallam. bó o lọ wí. افعل الخير ما استطعت وإن كان قليلا فلن تحيط بكل. ànábì Muhammad sallallahu alaihi wasallam. ó ní al-yadul ulya khairu min al-yadi sufli. sufuli. kéèyàn ó tọrẹ fún yàn owó tó wà lókè. tó wà lókè. ẹ dákẹ́ máa wò mí ní tí a ti pa ìwé fẹ́ da ọ̀tá mi láàmúnú. bẹ́ẹ̀ni. ọwọ́ tí ń fún tó wà lókè báyìí. tó wà lókè. ó lálùbáríkà jọ̀wọ́ tó wà ń sàlẹ̀ lọ. ìsàlẹ̀ lọ. ẹ̀yẹ tẹ̀ wá ń bẹ̀ yín náà ní díẹ̀díẹ̀. ẹni. lẹ́yìn ìgbà tí a bẹ̀rẹ̀ àwẹ̀ ọtí mú mílíkì lórí mẹ́fà. bẹ́ẹ̀ni. lọ́lùpín ọwọ́ rẹ ti dípẹ̀tà fíìm èso sì lọ sàlẹ̀ báyìí ọwọ́ ò ní ro. onírò. ọ̀tí ẹ̀ wá ronú pé ṣé ìyá mi mu ṣé ìyá mi mu. ṣé bàbá mi mu ṣé bàbá mi mu. sọ̀rẹ́ mi mu sọ́rẹ́ mi mu. sára lé mi mu. sára ilé mi Aha. mu. افعل الخير ما استطعت وإن. wá fún rẹ kí torí àwọn ọba ti ń lọ bẹ́ẹ̀ni. Mr. Radio mi àfàrù. كان قليلا ẹ̀yin ẹ̀ jòkó ní ti. فلن تحيط بكل. ọpọlọ mi ó nà rúbà. كان قليلا فلن تحيط بكل. bàbá olójòkú náà kó ọba lẹ́yìn pé ẹ wá lọ wú ọmọ mi tí mo bí. افعل الخير ما استطعت وإن كان قليلا فلن تحيط بكل. ẹ̀yin èèyàn ẹ advance كان قليلا bẹ́ẹ̀ ní ọ̀kàrẹ̀. فلن تحيط بكل. bàbá fún rẹ bàbá fún rẹ. kí n ráyè tú jama kalẹ̀. bẹ́ẹ̀ni. jama jama. wọn dá mi lóhùn. naam. al-infaqu ala man. bàbá gẹ́gẹ́ rẹ mo ní al-infaqu ìfàkù. ká máa náwó ká máa náwó. mo wá ló dáa al-infaqu ala man. káàtì wa máa náwó yìí gan gan. mo ti ní kẹ́ advance ẹ jòkó síbẹ̀. ẹ bọ́ síwájú ní jẹ́ bẹ́ẹ̀. افعل الخير ما استطعت وإن rẹpẹtẹ. كان قليلا bàbá ní Basọ̀run. فلن تحيط بكل. ọmọ kọ́lá wọlé akọ́. كان قليلا bẹ́ẹ̀ni. فلن تحيط بكل. torí àgbàlagbà tí ó ṣàdúrà ká tó túká. ká tó túká. gọ́ǹbẹ̀ gọ́ǹbẹ̀. ńdọ́tọ̀ bá ti lògùn àwẹ̀ ní gbò ọ́. bẹ́ẹ̀ni. ọ̀ní fẹ́ arójú rẹ pé ń dìmú. Mr. Gọ́ǹbẹ̀. ó dà wọ̀ go rẹ padà. bàbá ní ẹ̀wọ̀ padà. àwẹ̀ gbó lánàá nínú àwọn ọjà sí ní mi àlè. bẹ́ẹ̀ni. mo wá dé kò fẹ́ lè kí mi. ó dà kí bàbá wa. ewo ń jà sójà wẹ̀ lọ. sẹ́wọ́n nígbà tó jẹ́ wàá rọ̀ tátẹ́gùn fẹ́ sí tó fẹ́ sí. i. ní wọ́n á rí ẹ̀rín mu ní ìsinú tó. tó.
افعل الخير àní ìdákun gọ̀mẹ̀. ما استطعت وإن charity olórí ọmọ kéwù. àwọn ní àkọ́kọ́ mo fẹ́ kí ọba lówó jòkó náà ni àmọ́ yóò máa gbọ́n bí tó wà. bẹ́ẹ̀ ni alaman alaman tala náwó lórí aligazi ọlọ́run jẹ́ máa bẹ dáadáa aligazi ọlọ́run jẹ́ máa bẹ dáadáa aligazi ẹ máa bẹ dáadáa àmín àmín àtiwọ́ náà amina ọ̀ ní yọwọ́kọ́wọ́ àmín. كان قليلا inú rẹ̀ ó sì dùn kálẹ̀. فلا آمين. تحيط بكل ọba lówó dà ọba lówó dà ó yá ẹ wá jókòó. افعل الخير ما استطعت وإن mo kí olóyè bàbá ọba lówó. كان قليلا ẹ jẹ́ kó ọba lówó. فلا تحيط بكل ẹ jọ ẹ jọ̀ọ́ ìyá wa bàbá ṣèlú bàbá ṣèlú náwó máa ná tí ń pa ìwé. ẹ jókòó. ẹ jókòó ẹ dákun. orí àwọn náà ní ká ná sí. orí àwọn gan ni. àkọ́kọ́ ń bẹ̀ àkọ́kọ́. aliwalidein ẹ lọ́kẹ́ farabalẹ̀ náà bọ́lọ̀ ń bá kẹ́ ọ tààrà tó kẹ́ ọ tààrà. náà lórí àwọn òbí rẹ Náà jẹ́ ìyá rẹ máa fi mílíkì wẹ̀ jọ́ máa ìwẹ̀. gọ̀ǹbẹ̀káì jẹ́ bàbá rẹ ó máa ná owó lọ. yá máa ná. mo ń sọ fún ọ̀rẹ́ wa ṣẹ́ pèmí lánàá mo ní ká pé ní bàbá yín ń bẹ láyé lónìí mọ́tò tó dáa jù ní mọ̀gùn lọ́fà bẹ́ẹ̀ni wọ́n kàn bu ẹkún ni gbẹ́. àtẹ̀sílẹ̀ mi àlì mo sọ fún bàbá bẹ́ẹ̀ni. ìmáàmù ọjà jẹ́ máa ṣe wáàsí lóru wọ́n máa ṣe wáàsí lóru. ọmọ wọn nu bàbá wọn ní bàbá ọmọ wọn ti di òbítíbitì owó owó. yóò sì pọ̀ sí أبر البر pẹ̀lú ògo ẹ̀ sì ní kún kéke. بر الوالدين ẹ mọ tí wọn bẹ ní náà naam. Ramadan àdìyẹ tó dà báyìí Ó di iye ìyá tó rẹ dà. ò tí ì rí kóńgó ẹ̀wà kò rí kò rí kóńgó ẹ̀wà kò rí ọ sì mu igbó ọmọ igbó pọ̀ tó bá sínú tó yóò fi bẹ́ẹ̀sì mẹ́ẹ̀ẹ́dógún lé yóò fi lé. ojú ni ó máa sẹ́ẹ̀rì báyìí tẹ́ bá ń kí asámu lọ kò wá ní dúró mọ́ ní tiẹ̀ Allahu Akbar Allahu Akbar. Allahu Akbar ó lọ fẹ́ kí bíi ti Kaaba ṣé Kaaba lọ wà ṣé Kaaba lọ? alọ́ àti mú gbóyó. أبر البر بر الوالدين تنال به الشفاعة والرخاء ẹgbọ́n tó wì naam. ó ní tọ́ bá náwó fún ìyá àti bàbá tó rẹ̀ náwó fún pẹ̀lú náwó wọn o gbogbo bíi tí wọn bá dẹ okùn fún ọ lọ́mọ dá kọjá. Allah. والرخاء kódà kódà ayé rẹ ó dẹrùn láti gbé yóò dẹrùn fún ọ. ẹ farabalẹ̀ naam. ta ní pa owó mẹ́wọ̀n tani. sànkó ni tó ga la wà gbogbo yín ni ń wò lọ́ọ̀kan bá bẹ́ẹ̀ni. ẹ̀yin yá wa ẹ̀yin yá wa. أبر ìyá àdínì ti dé البر kí wọ́n máa bọ̀ بر الوالدين ìyá àdínì gbogbo ọ̀fà ní wọlé bọ̀ تنال به الشفاعة والرخاء ń tọ́ba lówù dálẹ̀ yìí dá ó dáa èyí dá èyí dáa. bàbá tún ní púpọ̀ bẹ́ẹ̀ni. bó ṣe fún un gbogbo ọjọ́ Jímọ̀ táwa ti bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ni. Jímọ̀ àkọ́kọ́ Jímọ̀ àkọ́kọ́. ilé ọba lówù là ń lọ ẹ lọ kọ sára kàlẹ́ndà yìí bẹ́ẹ̀ni. وأحسن إليهما إحسان عبد ọba lówù tí ó gbàgbé ọjọ́ أطاع الله gbogbo ọjọ́ tá a bá lọ ọdún àwẹ̀ tí wọn ọba lówù bá ti ń ti múra dé báyìí tó ń tiri wọn adé. ọ̀dọ̀ mi ni máa dé sí Ọ̀dọ̀ bàbá gbogbo ni ó aago dé sí. tí ń tè lọ yìí dì níjọ́ tí ń lọ múra bẹ́ẹ̀ni. àárọ̀ ọjọ́ ọdún ló fi lé mi lọ báyìí Allah. lọ. òun wà bọ̀ tọwọ́ mi ń wà dèyìn o bẹ́ẹ̀ni. pé aago ọmọ mi nílò fi kéwú túbà àtàwọn pẹ́ẹ́fù olórun. bẹ́ẹ̀ ni ẹ já sọ gbangba ta ẹja sọ́ngbà. bẹ́ẹ̀ bá ṣe tó dùn mí ń rojọ́ fún yín tẹ́ bá mi bú jẹ. bẹ́ẹ̀ni. وأحسن إليهما إحسان عبد ẹ jẹ́ kí ìyá àdínní owó wọlé torí ẹja Ọlọ́run wọlé. أطاع الله kódà mo tún fọlọ́ọ̀ bẹ́yẹn dákun ẹ dákun. من رفع السماء bí ò
ò sọ́nà ẹ wá ààyè fún ìyá náà. ẹ wá yìí. أطاع الله ìyá chief imam nìyẹn o. ما رفع السماء ẹ máa bọ̀ àyè wà. ẹ máa bọ̀ ayé wa. أبر البر àyè wà ní àyè بر wà. الوالدين dákun ìwọ tó fáyà lọ́nà aburú kú lọ́nà fún ọ. تنال به شفاعة والرخاء ìyá tó bí ọmọ tó dáa tó táàjọ ń jà lùbáríkà rẹ̀. تنال به bẹ́ẹ̀ ni kẹ́. شفاعة والرخاء aláàánú gbogbo ayé ló wọlé o. bẹ́ẹ̀ وأحسن إليهما إحسان عبد ìyá àdínní gbogbo ọ̀fà. ìyá àdínní. أطاع الله ẹ̀sìn àjìnà. ما رفع السماء ẹ lásìpẹ́. أطاع الله ما رفع السماء ẹ jẹ́ fún ìyá lẹ́bùn kó tó jòkó. wọ́n tó jókòó. subhanaka rabbil izzati. أما يصفون بصفتي وأتم الله جلاله الله جل ẹ wí جلاله lẹ́ẹ̀kan sí i. سبحانك رب العزة Ọlọ́run bá yín lò. عما Yóò fi bá yín lò. يصفون Ọlọ́run bá yín lò. Yóò fi bá yín وأتم lò. الله جلاله Ọlọ́run bá yín lò. الله Yóò fi bá yín lò. جل جلاله ìkẹta. سبحانك رب العزة Aha. عما يصفون بصفتي وأتم الله جلاله الله جل جلاله ẹ jòkó mo fún yín bàbá fún yín. torí ntẹ dààmú tán làjọ ń jà lùbáríkà rẹ̀. bẹ́ẹ̀ ni. أبر البر mo ti tọ́jú wa rẹ́gẹ́dẹ́ ńgbà táwọn èdè. bẹ́ẹ̀ بر الوالدين àṣẹ wa ní kí ìyá ru ẹni àbí bẹ́ẹ̀. ìyá- تنال ìyá ẹ̀sìn. به شفاعة والرخاء bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. تنال به شفاعة والرخاء ẹ ṣe àyè níwájú kí màmá òjòkó kí n pariwo àṣì. kí màmá ó jókòó. وأحسن إليهما إحسان عبد ẹ ṣe ọ̀nà iwájú kí màmá ra ìjòkó. ẹ ṣe أطاع الله níwájú mo pé o. Níwájú bàbá pé o. السماء ìyá dáadáa. أطاع Ìyá rẹ̀, الله ìyá ẹ̀sìn. yẹ́sìn. Yes. السماء látàkọ́ abiyẹ yòǹbó ànábì kí n gbọ́. sallallahu alayhi wa sallam. àwẹ̀ òjẹ́ yòǹbó ẹ̀ mọ́. àwẹ̀ òjẹ́ wo lo yòǹbó rẹ̀ mọ́ ń tiẹ̀. وأحسن إليهما ọ̀tẹ̀sí mi àlì. إحسان عبد ali. ọba ló hùwẹ̀ jòkó torí ọlọ́run. أطاع الله ẹ dẹ́kun ẹ̀ jòkó jẹ̀mọ́. ما chẹ́ẹ̀kì رفع ẹ̀ lọ jòkó. lọ́jọ́kó. أطاع الله ó kọ rẹ mo kò tó ti gbọ́ yé. ilẹ̀ ò dagun ní. ilé ò dagun ní. ilẹ̀ ò dagun ní. ìyá yìí. rárá. àáfún rẹ ti gbọ́n rí. àṣà tí ó wọ yàrá gbọ́mọdé yóò forí gbà kùmọ̀. bẹ́ẹ̀ ni. ó ti kú dànù. o ti kú dànù. àwa yàrá ni ọba lówó sì kó sínú wa. bẹ́ẹ̀ ni. bóòlù ọ̀sẹ̀ wa wọ yàrá gbọ́mọdé ẹ tó dìde òní burú. yóò burú o. sáà ti farabalẹ̀. bẹ́ẹ̀ ni. àkọ́kọ́ nìyẹn. ọkọ nù. tó o bá ní ìyá àti bàbá láyé máa ń kọ́ Tọ́ ní ẹ kọjú wọn. sí mi ń bí. bóyá ní wọn láyé Ọ̀ní wọn láyé. wọ́n á máa kọ́ nǹkan ló kọ́ wọn Máa kọ́ kọ́ nǹkan mọ́sálásí ló ló kọ́ kọ́ wọn wọn. kọ́ ilé kí ló kọ́ wọn Kọ́. gbẹ́ kànga ló kọ́ wọn Bẹ́ẹ̀. sáàrì pé ó kọ́ wọn reflect nínú kankan nínú kankan. má jẹ́ kó òbí rẹ̀ wọ mi wọ́n jẹ́ wọ mi. Allah. ilé kí omi mo kọ́ ló kọ́ alájí àgbà bẹ́ẹ̀ ni. hospital mo kọ́ ló kọ́ sí òtájúlẹ̀ àdábì bẹ́ẹ̀ ni. hall mo wá kọ́ ló kọ́ alájí àgbà Bẹ́ẹ̀ ni. mọ́sálásí mo wá kọ́ ló kọ́ Sheikh Salman baba akew bàbá kéwọn. library mo kọ́ ló kọ́ Imam Hussein bẹ́ẹ̀ ni. channel mi tí mo kọ́ tí àwọn mo wá kọ́ ló kọ́ alájà Arabia ṣẹgbọ́ bẹ́ẹ̀ ni. mo tún wá kọ́ bì kan ló kọ́ ẹ tí wọ́n fẹ́ lé màmá mi bẹ́ẹ̀ ni. bí wọ́n á ṣe ń kọ́ ni wọ́n ní tiẹ̀ ń kọ́ mo ní ta bá dàgbà ta bá lọ wọ́n kọ́ ló kọ́ tí a náà Allah. a ti kọ́ ayé bí ẹ ti ṣe nu. bá ti ń ṣe nù. èmi ní sẹ̀yìn ọmọ Kí ni ń sẹ́yìn? ọ̀tí wa lè kọ́ àníkà kìíní kan Ọ̀kọ́. kọ́kọ́ yàrá ó tiẹ̀ wá hàn kọ́kọ́ àbẹ̀bí kọ́kọ́ àbẹ̀wò Àbẹ̀wò. kọ́kọ́ àjàlá Àjàlá. mọ̀bùrúkú kárí kọ́ àjàlá rentals ó kì bàbá rẹ̀ nù. àbí. ìmáàmù Ali mosque bẹ́ẹ̀ ni. ìmáàmù ọjà mọ́mọ́ ọjà. bàbá tó dúró lọ́ọ̀kan yìí Tó dúró yìí. àwọn ọkọ̀ mọ́sálásí ńlá síbẹ̀
àwọn sọ ní Ìmáàmù Ali Memorial Mosque ló kọ bàbá wa Ìmáàmù Ali Adébáyọ̀ nílé Ajẹ́lẹ̀ nílé Ajẹ́lẹ̀ wọn náà fi kọ́ mọ́sálásí náà fi kọ́ ọ sì lọ́mọ ọkọ ni ọ kí lọ́kọ́ ló kọ ìyá àti bàbá kí tiẹ̀ ló kọ́ wọn. ọ̀gbẹ́ kànga ló kọ wọn Ọ̀gbẹ́. ọ̀sìnpá ló kọ wọn Ọ̀sìn. ọ̀wọ́n ní kọ́ lọ́ọ́ mọ́jọ kọ̀ rẹ̀ ó parẹ́ tìyá rẹ̀ ti parẹ́ lọ́wọ́ rẹ̀ tiẹ̀ náà ó parẹ́ lọ́wọ́ ọmọ. Allah. Allah. ẹ̀dákẹ́ ṣé mo lè wẹ́lẹ̀ kejì ẹ wí bàbá. àkọ́kọ́ tá a lè ná káì jókòó lẹ́lẹ̀ àkọ́kọ́ tá a lè náwó fún un tá a ní tẹ́ tá a lè ẹ bí ní tẹ́. kí mo náwó báyìí o. ẹ̀kejì ẹ̀kejì. ó kù immediate family ẹ al-ahal al-awlad wal-azwaj bẹ́ẹ̀ni àwọn tí ń pè ní ara rẹ ara rẹ. kò tí ì kan family Kò family tán. rẹ ò tí ì di ara Rárá. ara Ara. ara rẹ tí Ara kan lè rẹ. ṣe ọ tí wọ́n gba ẹkún sun tààrà Bẹ́ẹ̀ni. níyàwó àtọmọ rẹ. ìyàwó àtọmọ rẹ. bàbá náwó fún ẹ yakuyaku náà bá owó jẹ́lé ẹ lórí bá owó jẹ́ lé wọn lórí. dákun dákun. òde tó bá dáa jù nílẹ̀ ìyàwó rẹ ní máa san ìyípa ráìsì wálé bẹ́ẹ̀ni. ìyípa ráìsì tó ti gan mọ́ inú kòkò inú kòkò. yóò wá há wálé yóò há wálé. yóò wá ní mo jẹ́rìí rẹ ọ̀ lóde ní kọ́mọ̀ mú nǹkan wálé báà láyé rẹ bàjẹ́ tó ní ọ̀ síríọ̀sì ni èló láà fi tọ́jú omi màmá bẹ́ẹ̀ni. èló ìyàwó sẹ̀mó rẹ ìyàwó rẹ nǹkan mọ́lẹ̀ kan. ogun àtàǹpìn kan àwẹ̀. ọbẹ̀ àsepọ̀ èló ni gbogbo ọbẹ̀ àsepọ̀ èló. èló sẹ̀mó Èló. sẹ̀mó òdíjàlẹ̀ dandan kọ́lá pò wọ́n ti ń bẹ ta kéke wà àbí kàyìn sẹ̀mó ń bẹ ìrọ̀rẹ́ ń bẹ ó ń bẹ. kódà tí ò sí ìrọ̀rẹ́ gan èyí tó ṣe lálẹ́ ń bẹ wọ́n ti ń bẹ Wọ́n ti ń bẹ. agolo mílíkì wọ́n yọ wọ́n yọ. ọ̀ sì ro lẹ́gbẹ̀ẹ́ mo jẹ ó yí kò yí ó kì kò kì ẹ̀ tí sọ̀n bẹ́ẹ̀ni. ẹ fomi sìn yókù ó dinú witi ó dinú witi. ọmọ rẹ wàá sanwó léèwé kò sanwó léèwé. gbogbo ọmọ tí ò fọyín wọ́n ní wọ́n nàró lórí ìlà ọmọ rẹ ló nàró ọmọ rẹ náà fi ń polówó makíní wọ́n lọ iye inú rẹ rà láàrin náà ló mú pampan sílẹ̀ náà wà lọ náà bó ṣe ọmọ rẹ lẹ́yìn lẹ́jẹ̀ ṣe sùn. bàbá àáfàá ti ń dùn wá nù yìí bẹ́ẹ̀ bá náwó lé lórí àwòrán dùnú kí ó fún yín o. oúnjẹ tí a ń tọ́ ọmọ lẹ́tọ́ lójú ó wúlò báyìí bẹ́ẹ̀ bá sọnù ẹ̀ lè rí he ẹ sọnù sọ́dọ̀ tí a ẹ tún sọnù sí lọ́rin ẹ wá tọ́ wá yàn gbogbo yín tẹ̀ wá bí lónìí ẹ̀yin ń jẹ janú agolo ẹ̀ tọ́mọ ẹ tọ́mọ. ètégbèrè lẹ́yìn asámú ń lọ sọ́sẹ̀ rẹ́nu yóò sì parí ìtàn kan yóò parí ẹ. anire mọ̀rẹ́ dédé asálùbọ́sà àlùbọ́sà dè yájì ẹ̀ẹ́dẹ̀ lórí pé yóò rẹ̀ ẹran 5,000 wọ́n sì tó 1,000 bẹ́ẹ̀ni. àgbà tí mọ́lá yọ̀ bẹ́ sí. jẹ̀mọ́ àwọn tó padà dé mo fẹ́ kà lónìí ni bàbá ń kà fún àyè. lẹ́yìn ìwọ̀n yìí nàmbà mo fẹ́ nìyókù ní yòókù. ẹ̀ náwó lórí àwọn ọmọ yín kẹ́ náà pàtàkì jùlọ owó ẹ̀kọ́ owó ẹ̀kọ́. bàbá owó ẹ̀kọ́ owó ẹ̀kọ́. kóbi ó lọ ná lórí ọmọ Ó ná. torí tó bá dọ̀la tó bá mú èrè wá ìwọ lọ́mọ jónu yàrá pọ̀ sórí rẹ̀. Allah. ní gbogbo nàìjíríà nàìjíríà obìnrin tó ṣe mass and statistics tó mọ jù tó mọ̀ ìyá tó jókòó yìí ni o head gbogbo rural state lọ́gàá yányá director yányá yányá. ní retire sí bẹ́ẹ̀ni ṣèbí ẹ̀tọ́ yìí ni wọ́n tún hàn ní. wọ́n náà dúpẹ́ lọ bàbá àwọn. wọ́n ń gbàgbẹ́ mú confam ẹ̀ńjọ́ sẹ́ni kì í náwó rẹ tán dòní wọ́n tún wá gbà mẹ́ lọ́la Bẹ́ẹ̀ni. owó confam bẹ́ẹ̀ni. àlẹ́ tí ń sọ ni ẹ kọjú sí mi ẹ kọjú sí bàbá. ṣe é lọ confam ṣe é lọ. bàbá ní ṣe é sẹ́ẹ̀ lọ bàbá ṣe ní sẹ́ẹ̀ lọ. é mo lọ o òun lọ o ó ti parí. bàbá ní sẹ́ẹ̀ gbowó. dòní nàìjíríà ò lè gbàgbé yín because ẹ wà nù obìnrin péréte tó sìtì pẹ̀lú àwọn who is who ní nàìjíríà bẹ́ẹ̀ni. Allah. obìnrin ló fa ìwọ́tọ̀ tẹ́tí ẹ Àbí? báyìí soborobo Eh. báyìí àsálà Eh. báyìí pure water gànúnà gàkùnú sákì oyún ní ó gbẹ̀yìn ẹ̀ bẹ́ẹ̀ni. wọ́n bó sí fọmọ rẹ tààrà Ojú rẹ̀ ó bá ọ̀sùn ẹkún wálẹ̀. ojú rẹ ó fẹ́ fọ́ orúyọ rẹ̀ ó bá èrè tí wálẹ̀. òwúlò múra ọjọ́ bá yí ọmọ rẹ jẹ́. Allahu akbar.
wọ́n rẹ́rìn ẹ máa rẹ́rìn ẹ máa rìn. ẹ̀rín yín pa mí ọmọ tí o ti yọ lójú di Àbí? tó wá lé nǹkan 250 lé lórí bẹ́ẹ̀ni. 250 naira wọ́n bá ní ó da nǹkan náà fún ní 1000 orí bẹ́ẹ̀dì ní lọ àti inú mọ́tò tí wọ́n páàkì tí ò ní táyà mọ́ Bẹ́ẹ̀ni. mọ́tò tó ní táyà ṣe máa ń mì ayé ọmọ rẹ̀ náà lọ mọ́lẹ̀ nù rẹ̀. lọ mọ́lẹ̀ ọ̀hún. ẹ wá tọ́ ọmọ rárá mọ́ lónìí ẹ wá máa ń kó aṣọ àkó aṣọ. bàbá wọ́n máa ń kó ẹ̀sìn wọ́n náà máa ń kó aṣọ àkó aṣọ. ẹ tọ́ ọmọ ẹ tọ́mọ. ìyá tó wọlé nísìnyí yẹn ìyá àdínì tẹ́ ń ìyá wá àdínì tá à ń wò ó. àmì ńlá tẹ́ ń wò tá à ń wò ó. njọ́ kèmí àtọmọ wa ń sọ̀rọ̀ sọ. alájí wa ń kàn mí lójú mo ní kí ló dé ó ní Kí ló- Ah, ó ní kò sí ìyá bíi mọ́mì Allah. pé nígbà tí wọ́n wà ní secondary school pé alájà Alájà. ìyá àdínì Ìyá àdínì. wọ́n wà bọ́ọ̀dù steering fúnra wọn Allah. school ọ̀tọ̀ọ̀tọ̀ sì náà wà wọ́n wà láti kanji Kanji, mọ́jẹ́bà Jẹ̀bà. ní ibùsà mọ́jẹ́bà gbẹ wọ́n wà drive wá ẹ̀wọ̀n tó wà ní school níbi báyìí wọ́n lọ gbóúnjẹ fún un fúnra wọn ní ń wa ọkọ̀ Ní ń wa ọkọ̀. láti ìgbà náà wọ́n ní tọ́lọ̀ ń bá ti ní mo mú nǹkan mọ́mì ni mo mú Allah. pé ẹni tí bá ń wá bínú mi kó lọ sẹ́ mọ́mì mi yóò ṣe àgbákò Allah. sẹ́rù ìyá bẹ́ẹ̀ ni wọ́ sẹ́rù ìyá bẹ́ẹ̀ ni ọ́ ọ̀kẹ́ pà lọ́mọ lérí. àgbàtọ́kadà pa ọmọ rẹ̀ ìlú lọ wá jẹ léèrè èló lọ jẹ lérí. ẹ ti wá yọ̀lẹ̀ ìyá tiẹ̀ wá yọ̀lẹ̀ nísìn ọmọ ọdún márùn ní lọ ẹ̀wà ọmọ ọdún mẹ́fà ní ògbélé náà ọmọ ọdún méje ní ó máa kó náà ó máa wo fíìmù lórí fóònù yóò máa tẹ fóònù. yóò máa tẹ̀tẹ̀ kútẹ̀ yóò máa tẹ̀tẹ̀ kútẹ̀ bàbá fà wọ́n tẹ̀tẹ̀ kútẹ̀ ọ̀hún tẹ̀tẹ̀ kútẹ̀ láyé rẹ̀ bẹ́ẹ̀ni ọ̀lẹ. ọmọ ìwọ ìyá tó yẹ kọ́ fúnjà kọ́ fún jà. èrè ọmọ tí ò tó jẹ lẹ́ ń jẹ kẹ́hìn bá jèrè tó pọ̀ bẹ́ẹ̀ni ìyẹn ti lọ bá bàbá wọn ti gbọ́ yìí bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta. àkọ́rì ó wá kun fámìlì okùn fámìlì. ẹ tẹ̀lé mi mọ́ ni naam. èèyàn máa ń run owó lórí fámìlì ìyá máa ń rún. jàmá naam. bí kò bá pa ọ́ kò yẹ kárí mọ̀lẹ́bí tí ò ní kó pa mí pẹ̀lú ẹ̀ sáré rẹ̀ mo jẹ́ Bẹ́ẹ̀. ìsinu rẹ̀ mo jẹ́ olóbá tọ́mọ mi Olótọ́. oníṣòwò sukú ọmọ mi Olósan. olótó fámìlì àwòṣiṣẹ́ Olóṣoṣe. olóṣègbà Olóṣe. nǹkan wá sí ọmọlẹ́bí wa ń pàtàkì wọn ń jó ọ̀wọ́ náà ọwọ́ náà. tọrọ ti sọpọ̀ níran. bẹ́ẹ̀ni. bàbá tí wọ́n lè fi ń ṣe é lé àdẹ rárá o. rárá o. ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ rárá. tí wọ́n lè fi ń ṣe é lé àdẹ rárá. wọn ò lè fi ń ṣe é lé lè mọ́mù bẹ́ẹ̀ni. pàápàá lọ́fà tó Kwara Nàìjíríà. àṣẹ mọ̀lẹ́bí rẹ ò jèrè rẹ mọ̀lẹ́bí jèrè ọba lówù bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tí ń sọ ti kọjú ojú agbo tá a wà ẹ̀ bẹ́ẹ̀ni. òun ti ń bá àgbáyé sọ̀rọ̀ wàláì. ìgbà tí n bá parí nísìn ó kéré jù 50,000 ti wò wọ́n ti wò ó. kó tó di sínú bẹ́ẹ̀ni. àwọn mọ̀lẹ́bí ò jèrè rẹ mo jèrè ẹ. èyí olówó ni n bá sọ̀rọ̀ ẹyin lónìí olóhùn bàbá ń bá wí. torí ọ̀rọ̀ owó ni tọ́pìkì bẹ́ẹ̀ni. jẹ́mọ́ ìlẹ́wọ̀n ló tún kàn èwo ló kàn. ẹlẹ́ẹ̀kẹrin Ẹlẹ́ẹ̀kẹrin. àlẹ́ asdikọ́ọ̀ù àwọn ọ̀rẹ́ rẹ childhood Ọ̀rẹ́. friend rẹ tẹ́ẹ̀jọ́ dàgbà Tẹ́ẹ̀jọ́ bàbá dàgbà. ẹ wo iye ọ̀rẹ́ tẹ̀ ń kó ká Hmm. lára wọn ni bẹ́ẹ̀ni bàbá Yàsín. bàbá yà sínú tó bá di alẹ́ lọ́dọ̀ yín nírọ̀lẹ́ Bẹ́ẹ̀ni. àwọn àgbàlagbà wà sẹ́ẹ̀tì báyìí mo set. wọ́n máa fọlúkálùkù ní tó bá tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ni. ẹ wá ń kún wọn ká ẹ̀kún ọ̀ká. wọ́n mà lọ́pọlọ fa Hmm. wọ́n mà lọ́pọlọ pé àwa fa wọ́n mà lọ́pọlọ pé ẹ má jà tẹ̀lé ká fa ìwúlò yín mà ní ẹ̀ ń tẹ̀lé ká ìwúlò yín ni o. àwọn ọ̀rẹ́ ànábì ti lọlé sallallahu alayhi wa sallam. gbàtọ́ yìí òmùrẹ́ ni òjé ń sọ̀rọ̀ mọ́ sallallahu alayhi wa sallam. àwọn ọmọ tèmi náà lọ́rẹ́ mi dòní bẹ́ẹ̀ni. wọ́n pẹ́ tì mí apẹ̀tì bàbá. èmi náà ṣe ń kún ọ kánú ọlọ́gbọ̀n ọdún bẹ́ẹ̀ni. ọlọ́gbọ̀n ọdún kọjá ọdún márùn Bẹ́ẹ̀ni. ẹ wàá lọ́ọ̀rẹ́ tẹ̀ lé sọ́dẹ̀ èèyàn ẹ̀ látẹ̀sí ní mi àlè òdà lòdè rí rárá o. èyí òkùnú ọkọ̀ bá Bẹ́ẹ̀ni. wọ́n jọ máa dúnra wọn nú ẹ̀yin ọ̀rẹ́ tẹ̀wọ́n bí tẹ̀ fún ọ̀rẹ́ jẹ ó ṣeé ṣe kó tán lọ́wọ́ yín tẹ́ padà tọrọ jẹ lọ́ọ̀ tiẹ̀ náà. Allah. الناس أكياس Aha. من أن يمده رجلا bàbá lọ kárí حتى يروا عنده آثار إحسان. àwọn yẹn ń gbọ́n kọjá kó mọ yìnyín lásán lọ bẹ́ẹ̀ni. tí wọ́n bá ti rí orí papọ̀ ọ̀dà lára rẹ̀ wọ́n ò ní yìn ọ́ mo ní yín ọ. bàbá olówó ẹ̀ má change o ẹ má change. ó kù àlìjíran ó kù ọ́ tẹ̀jọ́ ń gbé tẹ̀jọ́ jẹ́ neighbor labour. ṣe gbọ́ dáadáa báyìí bẹ́ẹ̀ni. sọ gbọ́ tó bá yá ó lá kàwé bó mo sọ ẹni yàtọ̀ sí ẹ labour mbẹ neighbor mbẹ bẹ́ẹ̀ni. neighborhood
neighborhood aládùúgbò ní ń jẹ́ báwọn. ní jẹ́ báwọn. ìwé wo lẹ́yìn kà ẹ̀yin tẹ́ kàwé orí fóònù as pay like seriously as in fact as in fact in fact as as pay in bona nova ó fẹ́ kọ before ó kọ bí ó wá kọ for before ọ kọ́délẹ̀ kárí ọ nígbà tá a bí ọ̀dà kọ́bà nínú exam kọ́kọ́ before ó kàn gbọ́dọ̀ lé fún ọ gbúra ọ̀rọ̀ sábà nù. ta ni ò kàwé agbádá àti láwà ní lóbo nǹkan mọ́lẹ̀ ẹ lọ bí ọmọ mi mo máa kọ́ lẹ́yìn bọ́dọ̀ ni èpo tèmi ti ń lọ kíláàsì mọ́ tí wọ́n á ń kọ́ mi lójú oorun. bàbá kíláàsì wo ni ń lọ mọ́ ọ̀gá wo ni ó kọ́ mi tí n bá dé pẹ̀lú láwà ni yóò mọ sálọ ni yóò kàn fún mi tán alẹ́ ìgbà tán gbogbo ẹlẹ́tì gbà mọ́ lọ́lé. ìmáàmù madrasa ti tanzilu alimuha. bàbá fúnra ẹ̀ náà fún mi lélẹ́yìn o. yòóbó ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. jàmáà a tún máa náwó lórí àwọn tálíkà empowerment káfọ́ ọmọ tálíkà kó lọ skul ká sanwó skul ọmọ tálíkà tẹ́yìn bá gbọ́ ẹ̀sìn Islam yamakati ni máa tari wọ́n sí wọ́n ní yàrá iná máa tún wọn yóò rà níṣẹ́ fún mi wọ́n kàn rẹ́nu mi ní skul ẹ̀tọ́ ọmọ tálíkà onílòmọ̀lá ọlọ́run ló mẹni tí ó yàn adin ká náwó lórí ẹ̀sìn náà. Anaso akiyaso. Àlìyàtẹ́ ọmọ wọlé ara mi ká náwó lórí àwọn arúgbó àtàwọn ọmọ òrukàn. Mini ayamdahi rajula. Alimama liiku bàbá ká náwó fún àwọn tó wà lábẹ́ wa tá a bá já màlàkájẹ wọn ó jẹ àwọn tó wà lábẹ́ wa bí kálukú parí ẹ̀sìn ọlọ́run ló mọ̀ á. Hatta yarau indahu athara ihsani. Bó o lọ wí. Anasu akiyaso. Mini ayamdahu rajula. Hatta yarau indahu athara ihsani. Ìwọ náà ti jíjẹ fún wa a sì ń tẹ bá bẹ à. Hatta yarau. Bàbá ọ̀bọ̀n lóhùn tí ń tẹ̀lé mi kí n tó lọ máa kírun ní Central Mosque. Njọ́ tí wọ́n á yẹ̀ mí Central Mosque tí àwọn kí jímọ̀ ń lè kéwu wa àwọn ni bàbá àgbọ̀dọ̀ tán lé ẹ̀yẹ lọ́ máa kírun ní jímọ̀ wọ́n máa kírun Central Mosque tó fi dòní ilé kéwu mi náà ti ń kí jímọ̀ tó fi dòní òní ìgẹ̀bẹ̀ náà ti kí tẹ̀gbẹ́ mọ́tò white kan báyìí wa àyè ìgbà ni bó lọ wí. Anasu akiyaso. Ṣé gbọ́ speak ìmáàmù mọ́sálásí ọ̀nà ni abáyọ̀tọ̀ fi sára ọba lówù ní tọ́jú rẹ̀ bọ́ọ̀ ṣe gbàwẹ̀ tó yìí. wọn ò má lápá. Joko ẹ̀rù rẹ̀ ń bà mí o ọtí jẹyin ọ̀fẹ́ lè yín rùn mọ́. Jàmá tí mọ́sálásí bá yọwọ́ pẹ̀lú nǹkan sọ̀rọ̀ àbí nǹkan mi ọba olówù ni mo náwó ẹ̀. Sọpọ́ lọ́n tóbi ni. Allahu akbar. Ẹ wò fẹ́ tẹ̀yàn ní sí mi pé máa kírun mọ́sálásí jímọ̀ wọ́n máa bọ̀ dílé mú àwọn ni bàbá àdínní mọ́sálásí mi tá a kọ́ sínú ilé kéwu wa dòní bẹ́ẹ̀ náà ti ń kírun. Min ayamdahu rajula hatta yarau indahu athara ihsani. Jama Alhaji Ọbalówú foundation tí a fi lọ́lẹ̀ ẹ farabalẹ̀ dákun èmi ò jẹ́rú sáyé mọ́ lóde. وسلام على المرسلين الحمد لله رب العالمين. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد يا رسول الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد يا رسول الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد يا حبيب الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد
Rasulullah ẹ̀yọ́ bọ́ Muhammad òjíṣẹ́ ńlá. Shitu iya di ni lo fa kolonje kari mama pe la ilaha illallah la ilaha illallah ajara fa la ilaha illallah Muhammadu ya Rasulullah akile mama wa ma baje akile mama wa ma daru iya di ni lo fa kolonje kari mama pe la ilaha illallah Goma, Samani Goma, ọba mẹ́wàá, ìwà mẹ́wàá lónìí ilé ayé. Àsìkò ṣé wọ́n jábí yòó, ṣe bó ń sáná wà lọ́nà. Alalaila ilala Muhammadu Rasulullah. Alalaila ilala ya Muhammadu Rasulullah. Alalaila ilala Muhammadu Rasulullah. Alaga ususa mani na ṣe ìwú barakamu ya Alalaila ilala Muhammadu Rasulullah.
khairan lágbára ọlọ́run ẹ̀ ní ṣìrìn àánú ọlọ́run bá yín lọ yóò tún máa bá yín bọ̀ we quite appreciate you ajẹfọríyà jazakumullahu khairan jazan. Oya Alhaji Saidi ọba lóhùn àmọ́ ò lẹ́ni ọlọ́run mi ò ní transformer tó jálàánú alárùn ṣe gbogbo ayé mọ̀ ọlọ́run mọ́bọ́lá àmọ́ ó jẹ́ ọlọ́run mọ́bọ́lá àmọ́ ó jẹ́ sẹ́rí Alhaji Saidi mi ọba lóhùn àmọ́ ó lẹ́ni ọlọ́run mi ò ní transformer tó jálàánú alárùn ṣe gbogbo ayé mọ̀ ọlọ́run mọ́bọ́lá àmọ́ ó jẹ́ ọlọ́run mọ́bọ́lá àmọ́ ó jẹ́ àfijù wálé àforídára akọni lẹ́lẹ́bùn tó pọ̀ tó fojú hàn ṣé ìdá ajá tó fẹ́ bẹ́ sí díje rẹ̀ máa tẹ́jú ẹ wo mo fẹ́ pèdè fẹ́ ní mọ́ rírì orin tó gbé wọn Alhaji Saidi ọba lóhùn ó fẹ́ ràn mí bí ojú ní ọ̀pọ̀ òfojú hàn ṣé ìdá ni mo ṣe òye kí n mú gègé fi kọrin tó dùn fẹ́ni tí ibrahim mọ́mọ́tò ọba lóhùn ọ̀gá wa kémi gan lè fi dín ọ̀fẹ́ hàn mo mọ rírì àlékún mo fẹ́ òkè lè tún wí pálámọ̀ ohun ti ṣe bí ṣe ọba lóhùn ọlọ́run mọ́bọ́lá àmọ́ ó jẹ́ ọlọ́run mọ́bọ́lá àmọ́ ó jẹ́. Alọ́mọ̀wá Saidi mi sẹ́rí Alhaji Saidi mi ọba lówù. àmọ́ ò lẹ́ni ọlọ́run mi ò ní transformer tó jálàánú alárùn ṣe gbogbo ayé mọ̀ ọlọ́run mọ́bọ́lá àmọ́ ó jẹ́ ọlọ́run mọ́bọ́lá àmọ́ ó jẹ́. ọba o agbada ńlá lóye lọ́bàlọ́bà jáwé orí ẹ̀rù gẹ̀rẹ́gẹ̀ lóye lóye jáwé orí ẹ̀rù. ọbẹ̀ sígárì èèyàn mọ̀ ó bàmí ọba lóhùn agbada ńlá lóye lọ́bàlọ́bà jáwé orí ẹ̀rù gẹ̀rẹ́gẹ̀ lóye lóye ayé ọlọ́ba ló jẹ́. sẹ́rí Alhaji Saidi mi ọba lóhùn. ọlọ́fin bọ́lá ní ọmọ kì í ẹ̀ wọ́n jẹ́ ní ẹ̀mí o. ìbí náà lọ́kànjì kì í jókòó ojú ẹnìkan. ọ̀gá wa Ezekiel ẹsẹ̀ tún gọ́fúnà lọ́sùn state Adeleke gọ́fúnà àgbà gọ́fúnà Ọ̀ṣun state Ezekiel adigunmọ́jàlè ọ̀bàjọ́kẹ́ ọ̀bọ̀kadìjà ọ̀gá wa eré tí mo ń sọ̀tà alákọ̀ọ́ni tí mo ń sọ̀rọ̀ Ezekiel tí mo ń sọ̀tà alákọ̀ọ́ni tí mo ń sọ̀rọ̀ ẹjọ́ ẹ̀kọ́ lórí mi àgbọ̀dì. èyí tí mo fẹ́ fi kí bàbá mi àgbà Ezekiel tí mo fi gba mọ́tò orí gbọ́dọ̀mù tí mo fi gba mọ́tò jẹ́ kí fi Ezekiel sọ pé ó tún ẹ̀ lásán yìí ó tún ẹ̀ lásán yẹ aṣọ ọpọlẹ tó ti dámọ̀ ẹ̀ bàbá máa ń bá yà máa ń lára ó tún ẹ̀ lásán yìí Ezekiel ó tún ẹ̀ lásán yẹ aṣọ ọpọlẹ tó ti dámọ̀ ẹ̀ bàbá máa ń bá yà máa ń lára. ìwà Ezekiel ọwọ́ bàbá àgbèjì àrà ọlọ́run lára rẹ̀ òun ló dàbí ìgárá Ezekiel yé àrà ọlọ́run lára rẹ̀ ló dàbí ìgárá yé Ezekiel ìyẹn ló bá sábàbí táwọn táyé fi ṣe lára Ezekiel ìyẹn ló bá sábàbí táwọn táyé fi ṣe lára ṣèbọ̀ ọlọ́run ló pín ṣèbọ̀ ọlọ́run ló pín mọ̀ bí wọ́n ti wà ló fakára ó yẹ sọ pé Ezekiel o Ezekiel o Alhaji mi ọba lóhùn àwọn náà gbé mi wá síbí láti lù lọ́rin láti wá síbí ọba lóhùn ló kó wa jọ
gbogbo wa ọba lóhùn lórúkọ àjọrò gbogbo wa ọba ẹdúpẹ́ lọ́jọ́ òní ó ti ìjà sọpẹ́ ọba lóhùn lórúkọ àjọ mo kí sẹ́yìn dáná mọ́ ọba lóhùn lórúkọ àjọ ìyàwó lọ́jọ́ bàbá ọba lọ́jọ́ òní ó ti ìjà sọpẹ́. alájíwá ọba lóhùn mo bá yín dúpẹ́ kúmú aláti pàdé àbíjú kúmú aláti pàdé pẹ̀lú bàbá mi àgbà ọba lóhùn wọ́n sì ń bọ̀ wá síbi ayẹyẹ mi. bàbá máa mú dùn mí ẹ ṣé mo dúpẹ́ ìbànújẹ́ kò ní gbẹ̀yìn. ó yá ó ti ròyìn lásán yìí láti mú káwù. ó ti ròyìn lásán yìí. aṣọ àpọ́nlé tó ti dá mọ́ ẹ bàbá máa gbà yá mọ́ ẹ lọ. ó ti ròyìn lásán yìí. ó ti ròyìn lásán yìí. aṣọ àpọ́nlé tó ti dá mọ́ ẹ bàbá máa gbà yá mọ́ ẹ lọ. orí ajíwá ọba lóhùn àríyó onídàámu pẹ̀lú ìyàwó yìí lókèlókè lẹ́ ó máa lọ yéèbà lókèlókè lẹ́ ó máa lọ. bóyá jẹ́ pé iná bẹ́ẹ̀ bóyá sọ pé ìgbà kan lẹ́yìn sọ́lẹ̀ àtọ́kù. ibo aláwọ̀ akálà ọba lóhùn oníṣẹ́ ó ṣe ọlọ́run ojú mi jẹ́ ọba lóhùn ló ní sọ bẹ́ẹ̀ ó ní ó ṣe ọlọ́run ojú mi jẹ́ ìyàwó obìnrin mi sọ̀tà lẹ́nu obìnrin mi sọ̀tà lẹ́nu. bóyá sọ pé ń sọ́sọ́ náà ń sọ́sọ́ ń sọ́sọ́ náà ń sọ́sọ́ ọba lóhùn tí wá ní ń sọ́sọ́ náà ń sọ́sọ́. ó yá ìgbọ́ jẹ́ nǹkan ìbọ́fà lóhùn sọ pé ẹ̀jẹ̀ wọn máa yẹ nìyó ọba lóhùn ẹ̀jẹ̀ wọn máa yẹ nìyó ọba lóhùn ẹ̀jẹ̀ wọn máa yẹ nìyó ẹ̀jẹ̀ wọn máa yẹ nìyó gbogbo àwọn tó kó àwọn jọ ọlọ́ dídẹ ọba lóhùn ẹ̀jẹ̀ wọn máa yẹ nìyó àti iná sánàtà fìdúnà ìkẹ́dí ọ̀sánàtà wọ́pínà àṣàbànà ọlọ́run lọ́dún táwọn yìí bẹ̀rẹ̀ wọn lóṣù láwọn yìí tí wọ́n fi wú kiri kó má ṣe jẹ́ táwọn àwọn yìí. tó bá ti bẹ́ pé mínísítà mọ́ fàlájì kan sọ pé yàrá àyàlé. La ilaha illallah, la ilaha illallah, Muhammadu ya Rasulallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadu ya Rasulallah. Madadi tu yadi ilayka dikai, Ramoda yadayka na wayadi. Litungizani watunzilani ila mafini rashadi. La ilaha illallah Muhammadu wa wakina fakaifa ruita tadhirukuni fakaifa ruita tadhirukuni wanaru shauki fi kamari yazunu binal asudu lana jununa wakati barade. La ilaha illallah wala isa siwa umini abude ya asharaka nurullah Allah asharaka nurullah Allah nurullah Allah wana besa ukubullah Allah amantu billah Allah tawakkaltu ala Allah la ilaha illallah Allah la ilaha illallah la ilaha illallah Allah la ilaha illallah la ilaha illallah Allah la ilaha illallah. Oya mabalaga risalata anabi ya Muhammad 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 mabalaga risalata anabi ya Muhammad. Oya kó lórí mi àmọ́ o ẹ̀bà ń kó lórí mi àmọ́ o Aláàjì Saidi mi o àmọ́ o ẹ̀kọ́ lórí mi àmọ́ o. Bọ́lá ń bá fẹ́ sórí ẹ̀fẹ́ rí tó fẹ́.